Mr. Kazeem, No. ẹ káàbọ̀ sá. Yes. Mo ní network yín ló. So now, ẹ dákun, mo ní ṣèbí ẹ kéwú dáadáa sá. Èmi ò kéwú o. Ok, ẹ kàn jẹ́ Muslim ni. Yes. Alright. Ǹjẹ́ ẹ lè sọ àwọn ìwà dáadáa márùn-ún tó ṣe pé Islam ló mú wá fún wa? Ṣé Yorùbá ní sà? Ẹ má bínú o. Bẹ́ẹ̀ ni Yorùbá ni mí. Ọmọ ìlú ò ní sà? Ọmọ Yewa ni mí. Yewa. Ǹjẹ́ ṣé ẹ lè sọ àwọn ìwà dáadáa márùn-ún tó ṣe pé a ní lára tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá, Islam ló mú wá fún wa? Tí a ní tó jẹ́ pé Islam Tó ṣe pé ọpẹ́lọpẹ́ Islam ló mú wá fún wa láwọn ìwà tó jẹ́ wà dáadáa tá à ń lò lénìí tó ṣe pé ọpẹ́lọpẹ́ Islam lára gbogbo ìran Yorùbá. kò sí. Bẹ́ẹ̀ ni. Gbogbo wà dáadáa láti ní. Ok, Yes. ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ ká ṣe báyìí. Ǹjẹ́ ṣé a lè rí wà dáadáa bíi márùn-ún lára ànábì tó wù gan tó ń gangan wù nígbà ayé rẹ̀ pé Muhammad àríkọ́ṣe ni o, toró wà nù Kùránì pé òun àríkọ́ṣe ni òun ni ẹ kọ́ṣe. Ǹjẹ́ ṣé a lè rí wà dáadáa márùn-ún tá ànábì wù lójú ayé rẹ̀ tẹ́yìn fúnra yín lè fi wò pé ànábì ló wù wáyé tó jẹ́ wà dáadáa márùn-ún? One, mo ti sọ fún yín wípé I'm a Muslim by practice. Mi kì í gbé mo kéwú tí màá máa mú yín lọ sí èdè àyà kan. Ẹ̀wọ̀n táwọn àfáà sọ. Ok, ẹ mọ tá máa ṣe. Ẹ mọ tá máa ṣe. Alright. Èmi ń tèmi bá fà bá sọ̀rọ̀ fún mi má fi làákàyè tèmi gbé ni má fọgbọ́n orí mi gbé ṣe báyìí èmi ò ń tanra mi. Mo ti bèrè lọ́wọ́ àfáà rẹ̀ wípé wọ́n kí ló gbogbo Kristẹni Muslim is a borrow culture àbí kìí ṣe pé wọ́n mú wá kọ́ nílẹ̀ Yorùbá ó lẹ́sìn tí gbogbo wa ní ẹ̀sìn ìbílẹ̀. Kò sẹ́nì kankan ní gbogbo àfáà tó bá jẹ́ pé tí ò ní òòṣà ńlé o àfi tá a bá fẹ́ tara wa. Alright. Mo ní àkọ́kọ́ ni pé ẹ̀sìn ìbílẹ̀ kò sí tó ń jẹ́ ẹ̀sìn ìbílẹ̀ bàbá mi. Okay. Ẹ̀sìn ìbílẹ̀. Oyè so ọ̀sìn la ní kì í ṣẹ̀sìn. Kí dẹ̀ lọ̀sìn òun náà làwọn ẹran àwọn nǹkan ọ̀sìn. Gbólóhùn ọ̀sìn la ní ra nǹkan ọ̀sìn kó máa sìn. Oyè báyìí. So ẹ̀sìn ìbílẹ̀ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. Àṣà àti ìṣe ni a ní ló fi jẹ́ pé ẹ rí i pé ẹ ní gbọ́ pé èèyàn kan ó lóun òṣògùn mọ́ ní kán lọ pa èèyàn kan lóun ò ṣe kinní kan because wọ́n dàárọ̀ ìyá láàárọ̀ yìí wọ́n sì rẹ́gísítà àwọn ẹ̀sìn méjèèjì as society ní Nàìjíríà ni o. Nigeria, Islam is society in Nigeria. Christianity is society. Títí dásìkò yìí o. Now, so àṣà àti ìṣe ni kò sí tó ń jẹ́ ẹ̀sìn ìbílẹ̀ òun nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ẹ má bínú kí ni àwọn nǹkan tó ń wù yín nínú Islam gangan tẹ́ fi wò pé Islam gangan lọ́nà tí ẹ lè sọ bí nǹkan bíi mẹ́ta mẹ́rin tẹ́yìn fúnra yín ti fòye gbé tó ń wù yín bẹ̀. One, kẹ́rí ibẹ̀ ni wọ́n bí mi sí. Ibẹ̀ ni mo dẹ̀ practice but. Sọ̀rọ̀ sókè díẹ̀ sí kí ni yẹn fẹ́ lò díẹ̀. Ok, ibẹ̀ ni wọ́n bí mi sí. Ibẹ̀ mo ti practice tí mo fi dàgbà tí mo fi bímọ. Àwọn bàbá mi tó tọ́ mi tó fi mí sílẹ̀ kò rí pé kí n gbẹ́sìn lórí o. Bí nǹkan bá ń ṣe mí èèyàn kan lè ní ọ̀yá jẹ́ ká Kùránì fún ẹ tí n bá lọ hospital tó bá jẹ́ nǹkan ìbílẹ̀ ni kí n lò kí mi sá ti gbà wò sáńtẹ̀ èmi ò gbẹ́sìn sórí o. Nǹkan tí mo rí tí mo lè sọ pa ènìyàn. So kò sí bàbá mi kò sí nǹkan kan tó ń wù yín kọjá pé torí pọ́n bí yín sínú ẹ̀sà àti gbẹ́sìn sórí. Àkọ́kọ́ ni pé kò sẹ́ni tó wà nínú ayé tó ń ṣẹ̀sìn tí ò gbẹ́sìn sórí. Kí ni gbẹ́sìn sórí? Òun ni pé orúkọ ẹni lórí ẹni. Òun jẹ́ orúkọ Islam nígbà tó kì í ṣe Lárúbáwá. Kò dẹ̀ sí orúkọ kankan tó ń jẹ́ orúkọ Islam. Orúkọ àṣà àti ìṣe Lárúbáwá ni gbogbo orúkọ. Ni Muhammad fi ń jẹ́ Muhammad. Abdullahi tí ó ṣe mùsùlùmí fi ń jẹ́ Abdullahi. Téèyàn kan bá bímọ ní ìsìn tán bá débẹ̀ tán ní asọmọ Abdullahi wọ́n ní Allahu Akbar. Orúkọ rẹ̀ nìyẹn lọ́dọ̀ wọn which is àṣà àti ìṣe wọn ló lórúkọ yẹn kì í ṣẹ̀sìn. Ẹni nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé ǹjẹ́ tí ẹ bá ń ṣe mo fẹ́ gẹ̀tì kankan ni o ǹjẹ́ tẹ bá ń ṣe bóyá kásùbà tẹ wá ń ṣe tẹ̀sùbà
ẹ wá ń ṣe láìláìláìláìláìláìláìláì yẹn lẹ̀ ń ṣe lọ́wọ́ ẹ kàn mú sẹ́kùn fóònù yín báyìí ẹ wá ní kẹ́ tẹ̀ ẹ wá dé Facebook àbí Twitter ẹ wá rí i pé the same láìláìláìláì yẹn náà fi ń dú èèyàn lọ́rùn ẹ jọ ẹ̀yin náà fi ń dú èèyàn lọ́rùn tán pààyàn ẹ̀yin mú tẹ̀sùbá dání ẹ̀ ń ṣe láìláìláìláì the same láìláìláìláì yẹn náà tún wá fi dú èèyàn gẹ́gẹ́ bí fídíò tẹ̀ rí yẹn báwo lẹ ṣe máa fíw kí lẹ rí sí. ṣe rí nǹkan tẹ́ sọ yẹn láìláìláìlá àmọ́ wọn ìtumọ̀ bí wọ́n ṣe túmọ̀ ẹ̀ fún èmi tí mo fi mọ̀ ní pé kò sẹ́nì kankan yàtọ̀ sí Ọlọ́run. ṣe rí ẹni tó wá lo láìláìláìlá tó fi dúyàn ó kó wọn àtọlọ́run. bẹ́ẹ̀ ṣe rí mi wọn lè gúnyàn lẹ́gbẹ̀ẹ́ mi mo máa fẹ́ǹtì ni olójú nǹkan tí mo lè ṣe. ṣe rí Ọlọ́run kan jọ ó dà wá pọ̀ gbogbo àwọn tó ń dúnyàn yẹn ẹranko ni wọ́n tí wọ́n ṣe láìláìláìlá tó ń dúnyàn tí wọ́n ní àwọn ti wọ ìjọba ọ̀run àìnílàákàyè àdéhìnì. pé yàtọ̀ sí yẹn mo ń bọ̀ sà ṣe mọ̀ pé yàtọ̀ sí yẹn àwọn báńdíìtì náà tó bá ń pààyàn wọ́n máa ṣe láìláìláìlá náà máa ń ṣe tí wọ́n bá yẹ wọn lọ́wọ́ ṣé ẹ ti rí fídíò wọn rí. mo ti rí rí. ok ìdí ẹ máa gbọ́ sà ìdí tí wọ́n fi máa ń wá ṣe bẹ́ẹ̀ oye ó nídìí máa wá sọ fún yín lónìí. mo ń bọ̀ sà ìdí wo lẹ mọ̀ ìdí wo lẹ mọ̀. wọ́n á rí pé ẹ mọ̀ pé gbà tí wọ́n brainwash wọn wọ́n sọ fún wọn pé tán bá ti lè ṣe bẹ́ẹ̀ jihad wọ́n fi ń ṣe. wọ́n á ní jihad wọ́n á lọ ìjọba Ọlọ́run ó pààyàn oníkó lọ ìjọba Ọlọ́run ṣé nǹkan tó pa fún ṣó ráìtì. ṣé ti sọ̀kalẹ̀ sà ṣé ti sọ̀kalẹ̀. mo ti sọ̀kalẹ̀. ok mo fẹ́ kí a kọ́kọ́ wo fásì kùránì pé kí làlá sọ àṣẹ̀ṣẹ̀ tó wá wà dis kí làdíìsì sọ nípa ìta bá fẹ́ pa mo ń bọ̀. so ibẹ̀ lẹ ti máa mọ̀ wípé gbogbo ohun tí ẹ bá pa lórúkọ Allah ẹ jẹ̀bi gbogbo nkíhun tẹ́ ẹ bá pa lórúkọ Allah tẹ́ bá ti dárúkọ Allah kẹ́ tó pa nǹkan yẹn kò ẹ lẹ́ṣẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni bàbá mi. but Ọlọ́run ò sọ wípé gbà tí ẹ mọ̀ pé gbà tí according to bí ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe sọ tí mo bí làákàyè tèmi lè ṣe mọ. Allah kì í ṣọlọ́run Mr. Kazeem aṣẹ́ òrìṣà ṣe wà ń bẹ̀. ẹ máa gbọ́ nǹkan tẹ́mi sọ mi bá ń sọ̀rọ̀ pé Allah ìṣọ́ Ọlọ́run èdè Arabic tí wọ́n gbé wá Allah ló fi jẹ́ pàṣẹ ń pọ̀ Ọlọ́run that is bọ́n ṣe fi ìtumọ̀ ẹ̀ sí wa nìyẹn that is sí èmi. ṣe rí. ẹ máa gbọ́ bàbá mi ṣe rí ọgbọ́n ni mo fẹ́ ká fi ṣe kínní kẹ́ẹ̀dẹ̀ fòye gbé pẹ̀lú wa Ọlọ́run ṣeun bàbá wa lẹ jẹ́ òye so inú mi dùn pé sọ pé òye lẹ máa fi ń gbọ́ ọ̀rọ̀ òye yẹn náà mo fẹ́ kẹ́ ẹ fi gbọ́ àwọn tá à ń sọ yìí òye so Allah ń sọ nínú Al-Qur'ani wípé gbogbo nkíhun tẹ́ bá fẹ́ pa fásikúrú bismillah ẹ fàtúlù bismillah ẹ pa pẹ̀lú orúkọ Allahu òye nígbà tó wá ní ẹ pa pẹ̀lú orúkọ Allahu yẹn tó tún wá wà nínú àdísì pé èèyàn méjì máa déwájú Allah ẹni àkọ́kọ́ ó máa sọ pé ó máa lọ fẹjọ́ sùn Allah pé wọ́n pa òun ni yóò wá ní ẹlọ́pẹ́ ẹni tó pa wá tá máa pẹ́ ẹni tó padé yóò ní kílódé tó fi pa yóò lóun pa torí rẹ ni Allah dẹ̀ ni kó máa lọ pé tó bá torí òun ló ṣe pa ẹnì kejì ó wà dé pé wọ́n pa òun ni wọ́n ní ẹlọ́pẹ́ ẹni tó pa wá kílódé tó fi pa yóò wá nítorí bùkátà kan ni Allah wà ní afabi nafsika ìwọ náà ni ó jìyà rẹ̀ fún rẹ torí pé òfò kọ̀ mi pa ẹ dákun ṣé wọ́n ń tẹ̀lé ọ̀rọ̀ Allah bọ́n tẹ̀lé bẹ́ẹ̀. wọ́n tẹ̀lé ọ̀rọ̀ Allah nìyẹn. gẹ́gẹ́ bí àdìsí ṣe kí lẹ wí. wọ́n tẹ̀lé ọ̀rọ̀ Allah nìyẹn. làwa fi máa ń sọ fún yín pé ṣé rí gbogbo ẹ̀yin bàbá wa yìí nǹkan tá a nídìí látọ̀dọ̀ tí ni pé ẹ̀yin kan fọwọ́ lẹ́rán kẹ́ máa ọ̀bzáàfù gbogbo ń tà ń kà fún yín yẹn kẹ́ máa gbọ́ kẹ́ máa wá máa fi ẹ̀mí gbé kẹ́ máa fòye àgbàlagbà gbé bẹ́ẹ̀ bá ṣe ń fòye àgbàlagbà gbé bó bá já wà là ń parọ́ tó bá jáwọn ẹni yìí ni ẹ máa mọ̀ òye torí pé àwọn ẹni yìí wọ́n rẹ́dì láti bà nǹkan jẹ́ ẹ dákun ṣé ẹ rò pé ìrọ̀rùn ni ẹ̀sìn fi dá Áfíríkà ni
ẹ̀sìn tẹ́yìn lẹ́ẹ̀ bá lọ́wọ́ dáàdi yín yẹn sà ìrọ̀rùn kan ló fi dá áfíríkà o Okay. ẹ̀sìn tó sọ gbogbo dúdú Egypt di funfun ṣẹ́mi kan ló bọ́ ń bẹ̀ gbogbo dúdú Egypt di funfun Okay. ẹ̀sìn tó sọ gbogbo dúdú Morocco di funfun Okay. ẹ̀sìn tó sọ gbogbo dúdú Palestine di funfun ṣe rí ẹ̀yin fúnra ara yín gẹ́gẹ́ bí bàbá wa tẹ́ bá ti dá wà tẹ́ fẹ́ sùn ẹ kàn béèrè lọ́wọ́ fóònù yín pé does God have religion pé ṣó possible kí God ṣó ní religion specific religion báyìí ní God gbà politics ni o politics ni o oye gbogbo àwọn èèyàn yìí tán pààyàn káàkiri yìí àwa nísìnyí ó dáná bá a ti ń bá yín sọ̀rọ̀ tẹ́ bá ronú sí i kò sí nǹkan kan ok kí ni mo fẹ́ gbà lọ́wọ́ yín tí mo fẹ́ torí ẹ̀ sọ pé kẹ́ ẹ sórí ibú kò sí tí mo fẹ́ gbà ń bẹ̀ bí kì í bá ṣe pé ẹ dákun tá a bá wọ roko ọ̀la àlẹ̀dọ̀ ọmọ agíjù làwọn ọmọ ò bá ṣe mọ iye ìlú nínú ayé tó ń complain Islam lọ́wọ́lọ́wọ́ bá a bá ṣe ń sọ̀rọ̀ yìí bàbá mi lọ́wọ́lọ́wọ́ ìbá ṣe ń sọ̀rọ̀ yìí Islam náà ń pariwo ẹ̀ Bẹ́ẹ̀ni. ẹ wá dákun ṣé gbogbo àwọn ìlú yẹn náà ló ṣe pé àwọn terrorist yẹn náà ni àná mọ̀ọ́mọ̀ fún ara wọn ẹ mọ̀ye ẹ̀mí ẹ mọ̀ye ìlú mo ka àdìsí kan lánàá tó ní tí mo gbé wá síbí pé kí ni o àdìsí yẹn ń sọ pé tànàbì tá má ti fojú kànàbì láàárọ̀ kùtùkùtù àtàwọn ọmọ ogun ẹ̀ gbogbo ìlú yẹn máa wà mísírébù jọ yẹn gbogbo ìlú yẹn wọn á kẹrù wọn ó dẹ̀ pa tó pọ̀ òun ni túmọ̀ ẹrú tó máa ń sọ yẹn pé ẹ kó ẹrú ẹ dákun ẹni tá a jọ fèsì ara wa tá a jọ ń jagun tí n bá rí pàgbára mi ò ká ọmọ ṣe ní họ ni wọn wá ní gbogbo ẹrú yín ẹ rí i pé tí Islam bá fẹ́ sọ̀rọ̀ á máa sọ̀rọ̀ ẹrú torí pé wọ́n lọ ká wọn mọ́ lu wọn ni òun ni dèédé nǹkan táwọn bandits ń ṣe léni ṣe rí gbogbo àwọn obìnrin tí wọ́n kó ní káyà mọ́ lẹ́yìn tán pa gbogbo àwọn ọkùnrin yẹn gbogbo àwọn obìnrin tán kó ní káyà mọ́ yanyan tí ò kẹyọkan yẹn ẹrú ni wọ́n ìtumọ̀ ẹrú gangan nìyẹn àtàwọn ọmọ yẹn àwọn ẹrú gangan nìyẹn ẹ dákun ibo la fẹ́ gbé yẹn kà bàbá àṣẹ òrìṣà ṣe wà ń bẹ fídíò kan wà lọ́wọ́ àṣẹ òrìṣà Suratu Yusuf fídíò kan wà lọ́wọ́ wọn abúláfẹ́ play fídíò yẹn lẹ́nu fídíò yẹn gbogbo àwọn obìnrin tán pàṣẹ àwọn èèyàn kíkáyà wọn àṣẹ ní 170 bàbá mi wọ́n sì wà nínú ọlọ́pàá Fúlàní wọ́n gbé fídíò wọn jáde lánàá ẹ̀rù Ọlọ́run bà mí pé wọn ò dẹ̀ blog bà wọ́n àwọn yẹn tí wọ́n ń sọ pé wọ́n ti ń kọ́ àwọn ní la ilaha illallah wọ́n ti ń kọ́ àwọn ní masha Allah gbogbo èdè Islam ẹ mọ̀ pé inú church náà ti lọ́kọ́ wọn ní gbogbo èdè Islam náà ti ń kọ́ àwọn ìjọba ló kù tán retí gbogbo wa kan yàn dá wọn pé tọ́ mùsùlùmí ni ká máa ṣe ẹ dákun ṣé jihad kan náà ṣe yẹn tó bá jẹ́ pé wọ́n kàn tó bá jẹ́ pé aláìmọ̀kan ẹ̀sìn ni wọ́n tí wọn ò gbẹ́ ẹ̀sìn yìí kí ló dé tí wọ́n ń kọ́ àwọn èèyàn pé bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ máa kírun ẹ gbọ́dọ̀ máa ṣe la ilaha illallah tó dẹ̀ wà bẹ́ẹ̀ káàkiri ṣe rí Ọlọ́run ò ṣeé sìn o èèyàn ló máa dùn nínú tínú Ọlọ́run á fi dùn èèyàn ló máa palẹ́kún tínú Ọlọ́run á fi bàjẹ́ pé ẹ̀dá mi ẹ̀yin gangan fúnra yín tẹ́ bá lẹ́dìyẹ téèyàn wá sọ igi fẹ́ dìyẹ yín tó kàn lẹ́sẹ̀ ṣénu yín á dùn sẹ́niyẹn ẹ̀sìn wo la là ń sìn ẹ̀sìn wo la là ń sìn tá à ń para wa bí ẹran ẹ̀sìn wo la là ń sìn tá à ń báyé ara wa jẹ́ la fi mọ̀ wípé kíní yìí politics ni kálukú lóhùn kó gbalẹ̀ kálukú lóhùn kó wà lókè kálukú lóhùn kí gbogbo ayé máa sìn ún that is intẹ́sìn yìí wà fún bàbá mi mo fi Ọlọ́run Olódùmarè bẹ̀yìn o torí àwọn ọmọ yín tẹ́ ẹ bí oye kó má bàa wá dàbí pé bí àwọn Haúsá ṣe ń ṣépè fáwọn baba ńlá baba wọn lónìí kó má jẹ́ pé pè ló máa bá àwọn ọ̀tá tí yín náà ẹ̀yin lẹ́yìn jẹ́ mùsùlùmí nìsín ṣebí bàbá tèmi àfáà ni bàbá mi àfáà ni bàbá mi àfáà ni o oye ẹ wo ìgbà tán ti gba Islam yẹn tán ti ń bọ̀ látàyè inú ìlógbò lọ́mọ nínú àwórí gbogbo ẹ̀ mọ́ra wọn òkè ìjẹ́jẹ́ mọ̀ pé láàárọ̀ yìí nìsín wọ́n sì ń bi mí léèrè wípé kí làwọn bàbá yín yẹn ṣe gan pẹ̀lú báwọn bàbá wa ṣe ìsìláàmù tán gbé ìsìláàmù tán ṣe wàhálà tó wọ́n tún bi mí léèrè pé àwọn bàbá mi ò ṣe eré bó tilẹ̀ ń kẹ́yìn gan lẹ́ẹ̀ṣẹ́ tó wọ́n padà ṣe pé yín mùsùlùmí tẹ́ lẹ́ẹ̀ṣẹ́ kú yẹn náà mùsùlùmí ò tún máa sọ fáwọn ọmọ yín pé kí làwọn bàbá yín ṣe you can never Ọlọ́run ò lè lẹ́sìn kò dó àwa èèyàn kí ló fẹ́ bẹ̀ sí ṣe kíkíní lè bá ṣe ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe kó tó pẹ́ jù o àmọ̀gbà tí okùn ẹ̀mí máa já o ẹ já mọ̀ tá à ń ṣe kó tó pẹ́ jù o kó máa jẹ́ pé àwa wo ẹ̀yìn a máa wá kábàámọ̀. ẹ̀sìn wo lẹ́yìn ẹ wo ilẹ̀ Haúsá kò sí education ilẹ̀ Haúsá o ẹgbọ́n sókè mo rí pé fẹ́ sọ̀rọ̀. ms baba ẹ̀sìn wo lẹ́yìn ṣe. ṣé ń gbọ́ mi. kò sí ẹ̀sìn bàbá mi ẹ máa gbọ́ kò sí ẹ̀sìn nínú ayé àṣà àti ṣe ni kálukú ń ṣe
kò sí ẹ̀sìn oyè ó máa ń dàbí ìkà ni kì í ṣe ìkà tá a bá ń bi wá léèrè tán sọ pé ẹ̀sìn wo là ń ṣe àwò lẹ́sìn kò sí ẹ̀sìn àwọn fọ́rin àwọn òyìnbó yìí náà gbé ẹ̀sìn wá fún wa láti lè fi báyé wa jẹ́ wọ́n ti ṣe òwò ìkónilẹ́rú ó ti tẹ́ wọn lọ́rùn wọ́n wá wò pọ́nà wo làwa tún lè gbà láti lè jẹ́ pé àwọn làá máa sìn ló jẹ́ kán create religion iṣẹ́ àwọn Roman Empire lélẹ́yìí iṣẹ́ àwọn Greek lélẹ́yìí iṣẹ́ àwọn white Arab gbogbo wọn ó ní bọ́n ṣe ń ṣètò láàrin ara wọn ló fi jẹ́ pé ìjà wọn kì í dáa tán bá bẹ̀rẹ̀ ẹ̀yin òde ṣe wá rí i tó wá fọ́ọ̀nì ni pé tẹ́ bá wá rí Áfíríkà àbí Yorùbá lẹ́ẹ̀lẹ́ẹ̀bí tó wá tún protest fún Iraki Iraki ló ń kó gbọ́dọ̀ win ó dà gẹ́gẹ́ bí àgùntàn tó wà nínú ọgbà tán pọ̀ ń bẹ̀ tí àwọn ìkookò méjì wá ń jà lẹ́nu ọ̀nà ọgbà tí àgùntàn kan nínú ọgbà wá ń sọ pé ìkookò eléyìí lòun sọ̀pọ̀tì ni kí náà ń jà sí ṣe báwọn ẹran inú ọgbà náà ni kí lè rò pé àwọn òyìnbó yìí ń jà sí náà ṣe báwo Áfíríkà ni kí lè rò pé ń dájà lé láàrin wọn àwa ní àgùntàn ni wà torí pé wọ́n ti rí wa mú bí àwa là ń jọ̀gá lórí wọn ilẹ̀ jọ̀gá kan lè rí wa pajẹ náà nítorí ẹ̀jà ẹ wo bí ẹja mọ ń tà ń ṣe ẹjọ́ oyè kí àwọn òyìnbó wọ́n máa sọ fún àwọn ọmọ wọn wípé ẹ rí Áfíríkà yẹn àwọn dúdú yẹn kinní kan ló já lé wọn lórí ó dàbí pé bọ́ǹbù kan ló já wọn lé wọn lórí tó fi dúdú mo rí news yẹn oyè wọ́n lẹ́rù ni wá àkísà ni wá sáwa fúnra wa náà dẹ̀ lọ́pọlọ wa. eré Yorùbá nǹkan tó kù fún wa ká padà sí ìṣẹ̀ṣe wa ká dì mú òun ló fi jẹ́ pé wọ́n fi ẹ̀tàn wa gbá gbogbo àwọn ìṣẹ̀ṣe wa ọgbẹ́sìn wà fún wa nítorí mo máa ń sọ dàbí bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí nìsín tó bá jẹ́ pé nígbà tẹ gbogbo àwọn tó fẹ́ wà ní orílẹ̀ wa tó jẹ́ bí president ni governor ni kó jẹ́ pé àṣà àti ìṣe wa ìṣẹ̀ṣe ni wọ́n fi ń búra fún wọn ni gbogbo nǹkan tá à ń fèsì àní máa fèsì bọ̀tíngbò ti jẹ́ ẹ̀sìn ta ní Bible Quran wọ́n fi búra ẹni tí ìjọba ṣe scot free ni o wọ́n lọ ni o tí mo rí nígbà tí wọ́n tó bá kú tí a fẹ́ mọ ipò tó wà nígbà tí kú ó ti kú ni bọ̀ tó bá jẹ́ pé ṣe là ń lo ṣe àṣà àti ṣe wà gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe wà ńgbà yẹn ó jẹ́ ká máa lò gbogbo wàkíwà ìṣekúṣe kò ní í sí mọ́ tó gba àwọn bá sọ pé yá fọ ìbọn mu tó bá tí ń bá ṣe báyìí tí ń bá débẹ̀ tí ń bá jalè tí ń bá ṣe kíní kan ìbọn ni kó pa kíní kan ni kó ṣe wọ́n dẹ̀ mọ̀ pé ìyẹn òun wẹ̀yìn wò lọ́wọ́ lágàní tó máa ṣiṣẹ́ nǹkan tí èmi rí ń bẹ̀ nìyẹn ẹ̀yin ò lè fẹ̀sìn ṣe ẹ wo àwọn ará káyàmá ẹ ẹ wò wọn àwọn tí ṣẹbẹ gbọǹgbà káyàmá ẹ tí wọ́n pa àwọn ọkùnrin gan tó kó gbogbo ìyàwó wọn lọ ẹ wò wọn last chance lélẹyìí o last chance. ẹ gba àwọn ọmọ kéèké. ṣé ẹ gbọ́ pé wọ́n náà ń kọ́ àwọn ní láìláìlàlá o ní ìrò pé ẹ gbọ́ o. mo gbọ́. cherry ó ní wọ́n ń pa àwọn ní láìláìlàlá gbogbo ẹ̀ náà ti kọ́ wọn oyè díbẹ̀lẹ̀ tí máa mọ̀ wípé yíyẹn oyè wọ́n fẹ́ bá ti ń jẹ́ ni ẹ wo àwọn kéékèèké ẹ wo àwọn ọjọ́ ọ̀la wa ẹ wo àwọn kéékèèké gbogbo àwọn kéékèèké yẹn bẹ́ẹ̀ yẹn eléyìí ṣé eléyìí Fúlàní ló máa lọ gbà wọ́n ṣé eléyìí ẹ̀dẹ̀ rò pé eléyìí Fúlàní tó gbégbé orí burúkú lójú yìí máa lọ gbà wọ́n wọn ò dẹ̀ gbé news yẹn jáde láti jọ́ yìí àwọn pásítọ̀ náà tó ń gbé news jáde fún ara bíà ìkíni ìṣẹ̀lẹ̀ yìí pọ̀ kódà wọ́n ti lọ gbà wọ́n lẹ̀ ẹ wo bí Yorùbá ṣe ń ṣe Yorùbá torí wọ́n fẹ́ defend Christianity àwọn pásítọ̀ dẹ̀ jáde pé àwọn ti lọ gbà wọ́n ènìyàn lẹ̀ ẹ wo nǹkan ẹ wo bí tá a bára wa dé o wọ́n dẹ̀ láwọn ti lọ gbà wọ́n lẹ̀ tí ò bá sí news yìí nìsín wọ́n máa pa àwọn ènìyàn dànù á jẹ́ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tá a mọ̀ torí wọ́n fẹ́ defend ẹ̀sìn
àwọn pásítọ̀ jáde wọn ti gbà wọ́n ṣe rí pàwọ́ gan là ń ṣera wa. ẹ̀wọ̀n àwọn ọmọ kéèké ṣé Yorùbá làwọn yẹn? Yorùbá ṣèbí káyà máa ń lọ níbẹ̀ yẹn ni. ok tó ti ń lọrin. Ìlọrin ni náà káyà máa ń bẹ̀. ṣe rí nǹkan sọ nìyẹn ṣe mọ̀ pé nígbà làwa ń gbà yẹn tó fẹ́ gba Yorùbá lẹ́ǹgbà yẹn wọ́n ṣe wọ́n kà máa yẹn wípé kò yẹ kí wọ́n máa sọ wípé kíní kan wà nílọrin kíní jẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. ẹ wọ àwọn nǹkan yẹn ló ń fún. wọ́n á ti fipá bá wọn sùn bí ó mà ṣe o. so bàbá mi téèyàn bá fẹ́ fi irú eléyìí lẹ̀ káwọn ọmọ èèyàn wà nínú àjàgà yìí tó dáa ni pé kéèyàn rọra ju ìsìláàmù lẹ̀ fáwọn tó ní kí kálukú padà sílé àṣà àti ìṣe ní ìsìláàmù o gbogbo ohun tó ń ṣe ní ìsìláàmù ni ó wà ń bẹ́ẹ̀ dì sí o ájì tán fi scope yín gbogbo gbá everything àṣà àti ìṣàwọn lárúbáwá ni o èmi fúnra mi mo lè sọ iye different ájì tó lé ní méje fún yín bí mo ṣe jòkó onímọ̀ báyìí tó wọ́n ń ṣe kò sí ní tó ń jẹ́ pé ànábì Ibrahim kan kọ́bì kan irọ́ ni gbogbo ẹ̀ o àṣà àti ìṣe ni wọ́n pákéjì ẹni o tẹ bá fẹ́ àwọn ọmọ yín ẹ tètè pè wọ́n sákèsì ẹ change orúkọ wọn yìí náà change orúkọ ẹ máa wáre ẹ má pààyàn lẹ́kún ó yẹ báyẹn tẹ ẹ bá dẹ̀ romi lójú èèyàn tágbára yín bá ká àti nù ẹ bá nù bí èèyàn bá fẹ́ já sí kòtò ẹ yọ tẹ ẹ bá ti ṣe yẹn ẹ fọkàn balẹ̀ kò sí ṣòro o reincarnation dẹ̀ láyé o àmọ́ lọ àmọ́ bọ̀ ni o ẹjọ́ torí tọ́ lọ́hùn èèyàn ò gbọ́dọ̀ fi léyìí ilẹ̀ dọ́mọ o kùránì yẹn ò ṣe é gbélẹ̀ láàrin ọmọ o pé ẹ̀yẹn jogún ẹ̀ kùránì bí ìgbà tó fún wọn níbọn àtàdá ni o so kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà change orúkọ yín o kò ní kankan ṣe o àní dààmú o. mi nígbà tí change orúkọ mi mò ń jẹ́ Olúwọlé already. nígbà tí change orúkọ mi mò ń jẹ́ Olúwọlé. gẹ́gẹ́ bí súnà gangan sọ́nẹ̀mù gangan orúkọ èèyàn gangan táwọn ọmọ máa jẹ́ àwọn ọmọ tán máa jẹ́ lọ́la ó yẹ mẹ́ ó lè jẹ́ pé bóyá ọmọ yín obìnrin Rọ́díátù Kọ́sìm ló ń jẹ́ ẹ ti ta ẹbí yẹn o. Alálàdé ni mò ń jẹ́ sọ́nẹ̀mù wọn jẹ́ orúkọ Kọ́sìm mi. àní dáràn o Alálàdé ni jẹ́ nìyẹn ẹ ṣe ìyá wa Big Joe ṣe káàbọ̀ máa ń. mo kí gbogbo lé o mo ṣe làbọrú ẹ làbọyè bọ́ ṣiṣẹ́ fún àwọn ọmọ aládé o mo kí lé o Mr. Akọ́ráyè Suratu UNICEF Mr. Kazeem bọ́dà tó wà lórí mi ọmọ ọba ìmọ̀ orúkọ yín pé o Mr. Ram àwa tí a wà ní comment section mo ṣe sàlámà lẹ́kùn yín o sálà lè wà sálàm for everybody bá ayé Allah àti Muhammadu jẹ́ o kí ló dé kí ló ṣẹlẹ̀ ó yá ẹja máa bẹ́ tó bọ̀ bàbá Kazeem ẹ lọ yọ Kazeem dànù kó lóró. ẹ ṣe. ẹnìbọ̀ tó bá pè yín Kazeem gan ẹgbẹ́ ìgbà tí kò sí kan tẹ́ ẹ̀ forúkọ yẹn ṣe so àwọn orúkọ yẹn náà ló máa fi máa count cause ìdí ẹ jẹ́ sọ̀kan fún yín ẹ máa gbọ́ mo ń bọ̀ ẹ jẹ́ fún yín láṣìírí kan ìdí kan tẹ́ gbọ́dọ̀ yọ kúrò ni pé especially àwọn western world àwọn wọ́n ti ní wàhálà ẹ̀sìn Islam especially UK àti America so tó bá ti rí yín pé traces orúkọ mùsùlùmí wà ń bẹ̀ wọ́n kàn is a red flag ni ẹ mọ̀ kan tó jẹ́ red flag no ìdí ni wípé àwọn mùsùlùmí tí wọ́n gbà sórí ilẹ̀ wọn wọ́n ba ilẹ̀ wọn jẹ́ bíi kán máa dó ọmọdé kán máa kán lọ sí kíní kán lọ pààyàn so ẹ mọ̀ ibi torí lè gbé yín dé lọ́jọ́ iwájú tẹ máa nílò láti fẹ́ travel abẹ́rẹ́ ti travel already so it's just àṣírí bóyá kẹ ṣe àbí kẹ má ṣe ọwọ́ yín lókù sí. kí lorúkọ ti yín mọ̀. Big Joe lórúkọ wa Big Joe. mo kí gbogbo lé o bàbá mi ètò láyé ẹ kú ohun ẹ kú àtàárọ̀ mo kí gbogbo àtàwọn kọ́mẹ̀ṣẹ̀ náà ìyá Big Joe ṣe káàbọ̀ so ọ̀rọ̀ pọ̀ tá a ti sọ so àwọn bàbá dẹ́ni pé ọ̀rọ̀ kùnkùn ọ̀rọ̀ pọ̀ àbí ọ̀rọ̀ púpọ̀ kò kágbọ́n afẹ́fẹ́ ní gbé lọ wọ́n ní tó wá sọ pé ọ̀rọ̀ díẹ̀ ńlá sọ fọmọlúwàbí tó bá dénú ẹ̀ á dòdìdí so òwe tán pa yẹn ọ̀rọ̀ pọ̀ ń bẹ so ẹ̀yin tẹ́ bá jẹ́ mùsùlùmí tẹ́ bá ń gbọ́ wa á bá ẹ̀sìn mùsùlùmí jẹ́ o so the thing ni wípé à ń ṣàlàyé ẹ̀sìn
fún àwọn èèyàn wa kó lè bá gbàgbọ́ yé ẹ̀sìn yẹn, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ kàn ṣe ẹ̀sìn yẹn ni wọn ò gbọ́yé. Gbogbo adẹ̀ ní ojú odò wa etí wo di àárín nǹkan tí ń ṣẹlẹ̀, ṣùgbọ́n mímọ̀ kan tó wà lọ́kàn wa tá a fi wá bẹ̀rù ọjọ́ iwájú. Ṣé ikú náà la bẹ̀rù tó báyìí? Mùsùlùmí wọ́n ní ká gba Allah àti ànábì lòjíṣẹ́ rẹ̀, ó nìkan la fi lè dọ́dọ̀ Allah. Àwọn Christianity wọ́n ní Jésù nìkan, ẹni tó bá fẹ́ rí baba Jésù nìkan ni ó máa gbà rí. So ìwọ tó bá jẹ́ mùsùlùmí wàá jóná Christianity, ìwọ tó bá jẹ́ Christianity wàá jóná mùsùlùmí. Gbogbo àwọn kan wọ̀nyí ìyẹn lásán láì ka Kùránì láì ka Bíbélì, ẹ yẹ ká ti mọ̀ pé ó dàbí APC àti PDP ni tí wọ́n sọ pé dìbò fún mi á bá ọ ṣe omi á bá yín ṣe náà. So tó jẹ́ pé wọ́n ń fi àwọn kan tàn yẹn ní pé ìyá náà ń jẹ wá tabadòfin lápẹjọ olóhùn oṣù omi èyí omi ń jẹ wá. So Allah ó promise àwọn èèyàn rẹ̀ ní àlùjọ náà àti 72 fẹ́ jẹ́ obìnrin, especially wọ́n tó bá pààyàn fún òun Allah. So àwọn Christianity wọ́n ní wọn ò ní kú mọ́ láéláé, wọ́n máa ṣe kíni, wọ́n máa jí dìde, wọ́n máa kọrin hallelujah, ebi ò ní pa wọ́n, wọn ò ní mọ ìnira kankan mọ́. So gbogbo àwọn kan wọ̀nyí kò yàtọ̀ sí ọ̀rọ̀ táwọn olóṣèlú bá sọ tó bá fẹ́ ṣe election láti entertain yín, láti kẹ́ ṣe nǹkan fún wọn. Bàbá mi ètò láyé ti sọ̀rọ̀ tó pọ̀, so gbogbo àwọn kan yìí kọ̀ọ̀kan wá ẹ máa rí pé inú Bíbélì bí wọ́n ṣe ń pa àwọn èèyàn. Ẹni ta ló sọ̀rọ̀ yẹn? Èmi ni ẹ sáré fún mi ní 2 seconds. Mo fẹ́ play video kan bọ̀ kó play. So mo kàn fẹ́ kẹ́ sáré wo kíní ní Mr. Kazeem tí mo sọ̀kan fún yín sọ́rọ̀ ẹ rí pé kì í sọ̀kan láì mẹ́rin wa bọ̀ ọ̀dà fún mi yẹn kò lóòdù dáadáa ẹ rí ó ní Donald Trump ban all Muslim travel to US. So kò ń ṣe pé wọn ti pass kíní yẹn lọ títí bọ̀ is the plan that they are having. So ẹ̀yin ẹ lè lọ make àwọn research yín so kẹ́ lè mọ̀ tàbá ń sọ nǹkan mo ṣe pé àkọ́ ń sọ pé láti mẹ́nu dùn àbí láti confuse èèyàn. So mọ bí tí bóyá ẹ fẹ́ ní business kan tẹ́ fẹ́ lọ ṣe àbẹ́ fẹ́ lọ kí ọmọ yín àbẹ́ fẹ́ lọ kí kinní kó wá jẹ́ pé torí pé kàn jẹ́ orúkọ òṣìláàmù lásán ìyẹn fẹ́ fún yín ní no láti lọ. So wà very very important, kò ṣe pé ṣeréṣeré ó dẹ̀ ń ṣe US nìkan. Ẹ má bínú bàbá ẹ tẹ̀síwájú. Ok, ìyá ẹ ṣe gan bó ṣe jẹ́ nìyẹn oníyàwó wa ti sọ yẹn. So àkóbá táwọn kan ń ṣe fún wa ó pọ̀ yàtọ̀ sí gbogbo yẹn gan. Ẹ̀yin gan tá a bá gbé síláka yìí tẹ́nìkan bá ń jẹ́ Ikechukwu, gbogbo wa tá à ń jẹ́ Ikweke, tá à ń jẹ́ Igwe, in the next 1000 years táwọn Igbo bá ní pé ilẹ̀ Yorùbá yẹn àwọn làwọn ní àwọn bàbá àwọn ló tẹ̀lé Yorùbá dúró, kò sẹ́ni tí ó bá wọn jiyàn náà, kódà àwọn ọmọ wa gbọ́n ní bá wọn jiyàn nítorí pé gbogbo kọta tó ń jẹ́ ọkọ̀ Igbo ni, èdè Igbo ni. tó ọgbọ́n yẹn òun làwọn lárúbáwá náà dá. Tẹ́ bá dé Sudan, Áfíríkà ní Sudan, ṣùgbọ́n gbogbo kọ tó ń jẹ́ nílẹ̀ Sudan orúkọ àwọn lárúbáwá ni. So ẹ máa rí pé bá a ṣe wà yìí tó 26 àwọn Sudan wọ́n claim pé lárúbáwá làwọn. So àwọn tó tún wà nù wọn gan tó fẹ́ sọ wípé àwọn èsì lárúbáwá wọ́n pa gbogbo wọn ni wọ́n sì ń pa wọn lọ́wọ́ báyìí ń sọ̀rọ̀ yìí. So gbogbo àwọn kan wọ̀nyí ni làwa ń sọ fáwọn èèyàn wa àkóbá tí àwọn kan yìí tó lè ṣe fún wa. Ṣàlàyé statistics ní pẹ̀lú ọ̀rọ̀ tí mò ń sọ lọ, ẹgbẹ́ òkùnkùn òun Islam, Christianity ẹgbẹ́ òkùnkùn ni, Islam ẹgbẹ́ òkùnkùn ni. Ọlọ́run Olódùmarè tó dá wa sórí ilẹ̀ wa ó ti fún wa ní ìṣe àti àṣà tá a máa ṣe. Ọlọ́run Olódùmarè kò dẹ̀ ṣe kí ni kò kèké sẹ́ni tí tani nǹkan òye tani pé òun ló fún wa lélẹ̀ ó tún yóò tún fún wa lélẹ̀ ó tún yóò tún fún wa lélẹ̀. Tá a bá gbá àwọn kan sí làákàyè ẹ máa rí pé àwọn kan wọ́n kàn ń parọ́ láti fi tàn wá. So ìwọ tó bá jẹ́ mùsùlùmí tí wọ́n bá pọ̀ ìwọ lọ fi ẹ̀mí ara rẹ inú fi lé ikú lọ́wọ́ o, nítorí wípé ó ti wà náà wé wọn wípé ẹ dènà dè wọn kẹ́ ẹ pa wọn. Ó dẹ̀ wà náà wé Christianity náà wípé ẹ para yín tó máa ní kó wá gba nǹkan míì àtọ̀ sí kan tá à ń ṣe pípa ní kó pa. So gbogbo pípa yẹn ẹ máa rí pé ó tako ìjọmọlúàbí nílẹ̀ Yorùbá. Ẹ lè gbọ́ pọ́mọ ológun kẹ́ wá pọ́mọ Ọlọ́bàtálá tàbí ọmọ Ọlọ́bàtálá ó fẹ́ pa ọmọ Oníṣàngó, ẹ lè gbọ́ rí. So gbogbo àwọn kan wọ̀nyí làwọn sọ fáwọn èèyàn wa ìpè ẹ̀fẹ̀ gbé kòkó lẹ̀ ọ̀nà kan péré ta lè fi dáàbò bo gbogbo ìran wa
ìran tí ń bọ̀ ní ọ̀dọ́mọdọ́mọ tá a lè fi dáàbò bò wọ́n ó ní pé ká fi ẹ̀sìn yẹn lẹ̀. Tá a bá ti ní Christianity tá a ní mùsùlùmí tó bá ṣe wà tán jẹ́ bí minority pé wọn ọ̀pọ̀ so àti kógun jà wá ó máa le díẹ̀. Àwọn tó fẹ́ kógun jà wá náà wọ́n á ti rí i pé ọkùnrin ni wọ́n o, tẹ bá dọ́dọ̀ wọn tẹ bá ka wọn mọ́nú gbó tẹ bá yìnbọn fún wọn ìbọn yẹn wọlé sí wọn lá o, wọ́n dẹ̀ gbàgbọ́ lọ́wọ́ yín wọ́n máa fi ṣe fún yín padà. So mọ́ dé ìlú wọn ò ṣe wọ̀ o. Ṣùgbọ́n tá a bá ti ń ṣe Christianity tá a ti ń ṣe ẹ̀sìn mùsùlùmí lọ ọjọ́ ọ̀la wa ó léwu o. So mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí i tí a bá ní àáfà tó bá ní ìbéèrè nípa ọ̀rọ̀ tá a ti sọ tàbí àwọn fídíò wa kan tó ti wá tó a ti sọ tí ò gbọ́lágbọ́yé ẹ send the request so ká jọ ṣàlàyé fúnra wa. Sẹ́yìn tẹ́wọ̀n comment ẹ̀sìn Christianity kì í ṣe ẹ̀sìn tó wà peaceful, kò sí anything tẹ́ lè rí nínú Quran tí ò sínú Bíbélì o. So owó tó bá jẹ́ Christianity tó bá wà ní bíbáyìí tọ́hún tí Ànábì sọ pé ẹ pa àwọn ẹgí wọn lápá ẹgí wọn lọ́tún ó wà ní Bíbélì náà. So wọn kálukú náà wọn náà bó ṣe wà bẹ́ẹ̀ nìyẹn. So wọn ò dẹ̀ kọ́ àwọn kan yẹn síbẹ̀ ju pé wọ́n fi ń ṣe wá níkà ìkà ni wọ́n fi ń ṣe wá ẹ̀ sáà ni wọ́n ń ṣe wọ́n lé ní Kwara State. Ó ní fídíò kan tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ ní àná so màá dẹ̀ tún fídíò yẹn play so tí bá ti wá play fídíò yẹn tán a máa gbóhùn sókè àwọn tó fẹ́ bá wa sọ̀rọ̀ bàbá Kazeem ẹ pa máìkì yín a máa porúkọ yín. So mo fẹ́ kí gbogbo lé torí àmẹ́ni tó ń gbọ́ wa àmọ́ tó ń wò wá nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń jà wá tó jẹ́ àwọn ogun kéékèèké tó jẹ́ wípé àlepè lógun kéékèèké náà àwọn ogun tó ní agbára ni àwọn èèyàn wa wọn ò sì kọ́ bí ara sí. So ní fídíò yìí wọ́n ẹsẹ̀ update kò tí ju ìjẹta lọ so April 8 that's what last week òní fídíò yẹn jáde. So gbogbo aládé gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Kwara State àdẹ̀rí àáfà kankan tó takò. So bàbá kẹtùbá wa play àwọn ẹrú wọn máa bẹ díjọ́ gbèdé àlìkíyàmù. Kò sí ìyọnu. So ẹ já bọ́ọ̀sì yẹn kò kúrò lórí mi. ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí ìyàwó ẹ bá mú tẹ̀lé. Amajibari Talks. Like, comment, and follow. Yesterday, the bandits holding 176 innocent people from Moro community in Kwara State released another footage video. Let us watch the video. Assalamualaikum, dear Muslim sisters and brothers. We are here today. We are those people that in fact from Woro, Kayama local government. From February 3, now we are in April 8. Please, we are begging you. This is our last opportunity that they gave us. We have small children with us, and we have some people with pregnancy. Please assist. So those people are here, some people with anemia, that sickness of blood. Please help us. We are begging you. This is our last opportunity that we have, and they teach us the thing that we don't know at all. Like just kalma la ilaha illallah tawhid. We lack already at all. Even though we just know that they are told, they know that we lack already, but we are here, they teach us everything and we understand everything. Inshallah wa di. In the name of Allah, we understand everything, and they are not beating us, they give us food and place with water, everything is available. But we are still begging you, please, we beg you, please, this is our last opportunity, please. These victims are still in the bush with the bandits after 2 months. This is not just another kidnapping story. It is a national disgrace. Bandits are operating freely when of acting fast to rescue the victims. The lives of these Kwaraans are not something to bargain with. Security forces must act, go into the forest where the bandits are hiding and bring every single person back home alive. Nigeria cannot keep failing rural communities like this. Share your opinion on this as Nigerians and as Kwaraans. I am Ajibari Talks. Like, I am Ajibari Talks. Like. So gbogbo ala gbọ́ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ. So níbẹ̀ yẹn gbogbo activity ìwà tí àwọn ènìyàn wù ó wà nínú Quran. So nínú bó ló wà nínú Quran. Ìyàwó ẹni sọ̀rọ̀ màá mú wá fún yín nísìn láàrin tẹ̀síwájú màá play ara àwọn àfáàwà kan nílẹ̀ Yorùbá tí gbogbo wa tá a mọ̀. So àwọn gan wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó jọmọ́ wọ́n ti yànnàná rẹ̀ bí àwọn kan yẹn bó ṣe tó jọmọ́ o òun gangan tó jọ a máa mú wọn lẹ́rú gun. So níbẹ̀ yẹn àwa jí wọn gbé. ẹjọ́ ṣé mo lè béèrè ìbéèrè. ẹni sùúrù ẹ má béèrè. ẹ má ti béèrè ẹja play kan ẹ má bínú yà ó yá ẹ sáré gbé sókè kò kíní yẹn ò pẹ́ bóyá bíi 5 minutes. wọ́n máa wá bẹ dídọ́ gbẹ̀ndà kìyàmà lónìí a lè má rí ṣùgbọ́n n tí máa mú kẹ́rù ọbẹ̀ ní jihad ogun olùwàníyà ayọ̀ alladhina amanu hal adullukum ala tijaratin tunjikum min adhabin alim
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. Olúwa ní ẹ jẹ́ kí n tọ́ka sí òwò kan fún yín káràkátà eléyìí tí ó mú yín là nínú ìyà ẹlẹ́tẹ̀ ẹlẹ́rò. Òwò náà ni kẹ́ gba Allahu gbọ́ àti ìránṣẹ́ rẹ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kẹ́ sì máa jagun sójú ọ̀nà Allah pẹ̀lú àwọn dúkìá yín àtẹ̀mí yín eléyìí ló lóore jù fún yín báyọ̀ kẹ́ẹ̀mà. Jihad ń bẹ díjọ́ gbẹ̀dẹ̀ òkè yàmà kó sí tọ́pá rẹ̀. Òfin ṣẹ̀ríà ti sọ fún wa nínú àkídà ìgbàgbọ́ àwọn mùsùlùmí wípé a máa jagun jihad lẹ́yìn gbogbo olórí tó bá pè wá pé ká jáde ká wá jagun tó bá sàtijọ́ lórí fáwọn mùsùlùmí tí ń fi kìtàbù wa sunna tí fi ń ṣèjọba lé wa lórí tó bá ní jihad yà ó yá náà nù. So jihad ń bẹ díjọ́ gbẹ̀ndà òkè yàmà kó sí tó parẹ́ yàtọ̀ sí àwọn ideology ìdọ̀tí káwọn tẹ̀bílíìgì ń kóká àtàwọn amadíyà tí èsè mùsùlùmí. Àwọn ideology yẹn àtọ̀dọ̀ England ni wọ́n ti gbà á nítorí pé ńgbà tí England táwọn lọ gba India àwọn mùsùlùmí tó wà ń bẹ táwọn láyà púpọ̀ ogun yìí pọ̀ ẹ̀mí tó ṣòfò pọ̀ wọn jẹ́ káwọn England orí wọn kó ní rọrùn. tó ẹ ti mọ̀ nínú nǹkan tá a mọ̀ nínú ètò ilé ayé táwọn òyìnbó yẹn gan nínú àwọn tó lékè jù ní England wà. àwọn wá rò yí pé ọmọ náà làárán sí náà wọ́n wá lu àwọn kan nínú àwọn mùsùlùmí láti máa lọgun pé kò sí jihad mà. nǹkan tó kẹsẹ̀ kù ni pé ká máa fẹnu ṣe jihad. àmọ́ jihad wa ń fi ẹ̀mí ṣe tó lè múni lẹ́mìí lọ wọn ni kò sí má. báwo lẹ ṣe lè pantolo wa ní bẹ̀rẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ wá dúró àyà tó wà náà Al-Qur'an ó lé lọ́gbọ̀n tó ló wá fi sọ̀rọ̀ jihad. kí ló wá parẹ́ kò sí ń tọ́ parẹ́. irú tó mú àṣẹ wá iná ní pàǹkan rẹ̀. Al-Qur'ani má ṣe wá sunna má ṣe wá Al-Qur'ani ó sọ pé kò sí má sunna ó sọ pé kò sí má ìwọ kan ní kọ̀rọ̀ kan tẹ kóra yín jọ lórí òdo àti nítorí pé ẹ fẹ́ ṣiṣẹ́ sin àwọn ọ̀gá yín tó fẹ́ fún yín lówó iṣẹ́ ẹ wá sọ pé kò sí jihad má kí ni ò sí má. orí bẹ́ẹ̀ náà làwọn wá ń rìn káyé orí bẹ́ẹ̀ wọ́n máa tìlú kan bọ́ọ̀lù kan wọ́n á gbé báàgì ẹ̀yìn bí àwọn ogun léńdé. tó lábẹ́ òfin ṣẹ̀ríà jihad ń bẹ díjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmá torí òfin ṣẹlẹ̀ àtún sọ fún wa ó lò ó jagun rí kẹlẹ máa bó ṣe léwu tó ó jagun rí láti dán ti bí ọ ó kópa nù jihad rí jihad ò sì wá títí tó fi kú àmọ́ ọ̀bẹ mi rẹ sọrí pé ya Rabbi tí jihad bá lọ wá tó bá mi láyé máa kópa ń bẹ wàá kúkú sójú ọ̀nà jahiliya ó léwu agbọ́dọ̀ máa kí alhamdulillah láyé tiwa kò kúkú sí jihad kan adúpẹ́ ká máa jẹun ká máa mú mi rárá ọ ò ṣe jihad ọ àmọ́ bẹẹmi rẹ sọ pé àìbá àmọ́ tó bá lọ wá nígbà tí mo wà láyé máa kópa ń bẹ eléyìí ni ó jẹ kó bá Allah ní rọrùn pẹ̀lú òótọ́ kò wá láyé rẹ àmọ́ lẹ́mìí pé tó bá wá ọba kópa ń bẹ tẹ́lẹ̀ ìbáyé wa jihad òní ó jẹ ká mú àwọn èèyàn kan lẹ́rú tí jihad bá ti wá wà tí wọ́n mú àwọn èèyàn kan lẹ́rú gun irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn náà wà lọ́rọ̀ tá bàbá yìí èyí tí máa ń bẹ lákàtà rẹ. so ká máa gbókùn lórí olóró ọ̀rọ̀ tó kù tí wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ náà ni pé àwọn tán kó lẹ́rù yẹn bí àwọn mùsùlùmí wọ́n ṣe máa ṣe wọ́n àwọn èyí tí wọ́n lè pa láàrin wọn àwọn èyí tí wọ́n lè dá padà so ìwọ tó bá pa gba mùsùlùmí láàrin wọn wọ́n ó fi wọ́n lẹ̀ wọ́n gba jísíà lórí wọn owó tí wọ́n pè ní ransom ìwọ̀n tí wọ́n bá gba mùsùlùmí tí wọ́n ò kírun rí tí wọ́n ò lè ká lọ́wọ́ ojú ẹsẹ̀ ni wọ́n máa pa àwọn yẹn so Quran hadith tó dẹ̀ sọ̀rọ̀ yẹn ó lé lọ́gbọ̀n àwa náà àti mọ́yàn náà rẹ̀ ń bíbà so àwọn kan yẹn la fẹ́ máa ń ṣàlàyé fáwọn èèyàn wa pé ọjọ́ iwájú wa báwo ló ṣe fẹ́ rí because ní Sudan ní last year tẹ́ bá gbogbo search ẹ̀ nípa ẹ̀sìn Islam kò sí Islam èèyàn tán pa ní Sudan there are over 10,000 of people so the same thing over 4,000 ní Iran náà nínú January sígbà tá a wà yìí lórí pa àwọn òsì ẹ̀sìn Islam mọ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì wọn dẹ̀ àtàkì wọn torí pé wọ́n ní prime minister tí wọn already so wọ́n dẹ̀ ní jihad wọ́n ti gba ìlú wọn rí so àwọn kan wọ̀nyí náà là ń rí là fi wà níbí báyìí láti máa ṣàlàyé fún ara wa àwa tá a jọ ọmọ Yorùbá so ìyá wa tán láwọn níbèrè bẹ́ẹ̀ ni iná mo fẹ́ bá wọn sọ̀rọ̀ pé ẹ gbóhùn sọ ẹ tán máìkì yín padà ìyá wa tí ṣe wà ń bẹ́ẹ̀. ẹ jọ̀ọ́ níbo ni Islam ó ti papọ̀ mọ́ Yorùbá
cause nǹkan tí mo get nínú gbogbo nǹkan tẹ́ ń sọ ní bíbá is that kí àwa ọmọ Yorùbá ká má fi ààyè gba Islam àbí mo get ẹ̀. Iná là ń sọ ráì fún ẹ̀yin náà gbọ́ tí ọ̀rọ̀ tí àìṣẹ̀ gbọ́ tán nìsín. Mo gbọ́ gbogbo mo ti rí ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ before kí n join live yìí mo ti rí. So ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wá jẹ́ Yorùbá yìí ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣe wá jẹ́ Yorùbá yìí tẹ wá rí ọ̀rọ̀ yẹn. ẹjọ́ mo ní ìbéèrè kan ẹ dúró ná ta ni ó dá òrìṣà tẹ́ ń sìn. bọ̀ eléyìí tẹ́ béèrè wọn tí ì dáhùn ẹ jẹ́ ká dáhùn àkọ́kọ́. okay. So àkọ́kọ́ tẹ́ béèrè ni pé ẹ̀yin ọmọ Yorùbá kí wá ní ẹ̀ ń dá kò béèrè yẹn gan kò really go straight. nǹkan tó ń gbìyànjú àti béèrè pé báwo ni Islam ṣe papọ̀ mọ́ Yorùbá ọ báwo ló ṣe affect bóyá bó ṣe affect. Okay, so ìyá wa tẹ́ bá gbàgbọ́ yé ọ̀rọ̀ tí àìsè Platon nìsín tó dẹ̀ wà náà Quran bẹ́ẹ̀ ipe kó máwọn èèyàn kan lẹ́rú gun sọ́rọ́ mi yé yín so jihad kan náà pé jihad pé kéèyàn jagun fún Allah so kẹ́ gbógun ti àwọn tí wọ́n bá ṣe mùsùlùmí kẹ́ pa wọ́n nípa sípayọ so adẹ̀tìrí tó ń ṣẹlẹ̀ ní gbèríko wa so àwọn kan tó fi affect wa ni pé bẹ́yìn gangan ṣe wá wà ẹ̀bẹ̀ ṣe wá jẹ́ mùsùlùmí yìí you have never been a Muslim ẹ ṣe mùsùlùmí o the real Muslim ó ní àwọn tó gbàgbọ́ ní alukuran tó dẹ̀ ń tẹ̀lé sunna alukuran sunna nabi gbogbo nǹkan tí Allah pa láṣẹ tó ń tẹ̀lé ọ̀rọ̀ tí Allah sọ àwọn èèyàn gangan ní original Muslim so tẹ́ bá ń jẹ́ káfàyà abẹ́ ń jẹ́ Kazeem tí àwọn ará abí tó jẹ́ mùsùlùmí gangan tó bá dé wọn ò nítorí pé ń jẹ́ Kazeem abẹ́ ń jẹ́ káfàyà wọ́n máa ṣe kíni yẹn fún yín ni nítorí pé ti mùsùlùmí gangan ó ní àwọn tó gbé ìmọ̀ lọ́wọ́ tán jà fójú ọ̀nà àlà so ìyá wa bí jòsẹ ṣe tẹ́ bá rí àyà Kùránì tí ó wà ní tán gbé wá yìí ó ṣàlàyé ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ so bẹ́ẹ̀ ṣe wá jóbìnrin tẹ́ bímọ kalẹ̀ tẹ́yìn wá wò pé àárín ìgboro lẹ́ ń gbé gbogbo nǹkan tí kún ṣẹlẹ̀ ń Kwara yẹn kọ̀ọ̀kan yín so wọ́n dẹ̀ ní pé oyè tó kanra wò ó ń bọ̀ wá kanra ẹ̀dẹ̀ mọ̀kànmọ̀kàn ni. The thing is that Sherry ọmọ Kwara ni mí. Okay, ọmọ fine. Kwara State òun ni mí ọmọ Ìlọrin ni mí gan sef so nǹkan tí mo kàn fẹ́ get nínú nǹkan tẹ́ ń sọ yìí ni pé ṣé àwọn tí wọ́n ń pààyàn wọ́n ń sọ yìí pé ọmọ Christian leléyìí ọmọ Muslim leléyìí ọmọ Yorùbá leléyìí àbí aláwo leléyìí kọ́ mọ̀ pa. nǹkan tí mo sọ náà nìyẹn pé you will never be a real Muslim. The real Muslim is there are people that believe in the Quran and Hadith and do a sunnah. Àwọn tó ń pa sunnah Allah rẹ̀ tó ń pa sunnah àbí tó ń pa sunnah Ànábì mọ́ gangan àwọn ni mùsùlùmí. Bẹ́yìn ṣe wà yìí tí n bá bí ń lérè èmi nìsín mi ń ṣe ẹ̀sìn kankan pẹ̀lú sunnah Ànábì pẹ̀lú tó wà nínú Quran tẹ́ bá ní opportunity láti pa mí kò sí nǹkan tó lóore tó lọ́dọ̀ Allah nítorí pé mi ì gba Allah gbọ́ nǹkan tó lóore tó kò tíì sí tẹ́ bá pa mí tẹ́ gbẹ̀mí lẹ́nu mi tẹ́ bá padà kú oore tẹ́ gbà ó yàtọ̀ sí ẹni tó kàn kírun lásán tí ò pààyàn rí lọ́dọ̀ Allah ó yàtọ̀ sí. bàbá ẹja gbé bíi sókè fún ìyá kí ó lè yé wọn. ok ẹ jẹ́ kí n kájẹ́ tí Yorùbá. ó yá Quran 9 verse 111 lákẹ́kọ̀ọ́. Quran 9 verse 111 so ya ẹ gbọ́dọ̀ tí ó wà náà Quran tí Allah sọ fún Jibril tí Jibril fi ránṣẹ́ sí Ànábì so Allah ń sọ ní ìwé rẹ̀ pé Allah has indeed purchased from the believer. ó ní bàbá àdáwò ó ti rà lọ́wọ́ àwọn mùsùlùmí ẹ̀mí wọn. Their life and the weight in exchange the paradise. Ẹ̀mí wọn àti dúkìá wọn ní pàṣípààrọ̀ àlùjọ́nà. They fight in the cause of Allah. Ó ní wọ́n máa jà nítorí Allahu. And unalive or alive there. Ó ní bóyá bó ṣe ń jà yẹn bóyá kí wọ́n pa wọ́n àbí káwọn pa ènìyàn ìkan ṣáà máa para wọn. This is a true promise blending on him on the Torah. Ó ní eléyìí ni ọ̀rọ̀ tó fi ìdí rinlẹ̀ èyí tí ó wà nínú ìwé Torah. And the gospel. Ìwé àwọn àgùntàn. And Quran. Ìwé Al-Quran. And who promise is the true than Allah. Ó ní ká ní ìlérí ẹ̀ ó tún ga ju ìlérí Allah lọ. So rejoice in the exchange you have made with him. Ẹ máa jó ẹ̀yin mùsùlùmí ẹ máa yọ̀ nínú ìdúnàdúrà tẹ́ ẹ ti ṣe pẹ̀lú òun. This is true and the ultimate trump. Ó ní eléyìí ni ó jẹ́ ìborí èyí tó ga jù. So nǹkan tí àyà yìí sọ fáwọn mùsùlùmí ni wípé kí wọ́n lọ máa pa àwọn tí wọn ò bá kí ń ṣe
mùsùlùmí tí wọ́n dẹ̀ gbà fún Allah àti ànábì. So tó bá ti lọ ja ogun yẹn, Allah lóun ní 72 virgin fún wọn tó máa fún àwọn ọkùnrin, ṣùgbọ́n àmọ́ bóyá àwọn obìnrin tó bá wọn kópa nínú ẹ̀ àmọ́ kan tálà ló ń fẹ́ fún wọn. So ibi tó bá ti wá ń ja ìjà yìí fún Allah bẹ́ẹ̀ ṣe béèrè wọn ò ní máa wò pé ṣé lèyí ṣé mùsùlùmí ni àbí kìrìsìtẹ́nì. Bẹ́ẹ̀ ṣe sọ pé ẹjọ́ ọmọ Ìlọrin, bóyá ọmọ Ìlọrin ni yín àbí ará Ìlọrin, torí a mọ̀ pé àwọn Fúlàní tó wà ní Ìlọrin wọ́n ń ya ilẹ̀ Ìlọrin gbé ni, wọ́n sì máa kó gara wọn very soon, but ibẹ̀ kọ́ la fẹ́ yà sí. So now ẹ gbọ́, mi mọ̀ bóyá ẹ gbọ́ wípé wọ́n lọ pa àwọn bíi 120 nígbà kan tán ní pé àwọn yẹn mùsùlùmí ni wọ́n o, wọ́n wá ní kán gba ṣàríà, àwọn wá làwọn ò gbà, torí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n fáktò lóhùn wọn. Ṣe mọ̀ pé àwọn yẹn náà mùsùlùmí ni wọ́n. So ibi tí ẹ̀sìn yìí ibi tó le dé ni wípé tí gbogbo wa nílẹ̀ Kóòtù Òjíire tá a bá sọ pé a fẹ́ ṣe mùsùlùmí a máa padà para wa. Ìdí ni pé àwọn Súnní wọn ò ní gbà fún sàlàfíà kò ní gbà fún kọ̀dìríyà kò ní gbà fún, ó ṣáà ní oríṣiríṣi. Àwọn Súnní máa sọ pé sálàfí wọn ò ṣe mùsùlùmí dáadáa, àwọn sálàfí máa sọ pé kọ̀dìríyà ò ṣe mùsùlùmí dáadáa. So at the end of the day a máa padà para wa ni. So kàkà ká máa fi dé lẹ́rù débi pé lójú kan àbí lẹ́yìn a máa para wa, la fi ń sọ ewu tó ń bẹ nínú ẹ̀sìn yìí tàbá wà nù ẹ̀ fún àwọn ọmọ Kóòtù Òjíire especially àwọn la dá ètò yìí fún. So mi mọ̀ bóyá dáhùn béèrè yìí ìjẹ́túlẹ̀ ní ìbéèrè mìíràn. Ok, mo tún ní ìbéèrè mi. Ẹ jóná ìyá wa, ìta ọkọ sọ yìí kí làgbọ́yé yín lórí rẹ̀ kí lẹ fẹ́ sọ sí. Ó ti yé mi, mo ti understand, mo ti get point yẹn. tó bẹ́ẹ̀ ṣe wá wà ní ìsìn ẹ̀yin náà rí pé bẹ́ẹ̀ ti jẹ́ mùsùlùmí ẹ rí i pé ẹ̀mí yín ò safe. Ẹ̀mí mi safe. Báwo lẹ̀mí ṣe safe? Ọlọ́run tó dá mi ó máa dáàbò bò mí, so ẹ̀mí mi safe. Àwọn ẹni tí wọ́n pa wọ́ndà 20 tán pa yẹn àtàwọn tó wà lákàtà àwọn wọ́ndà 70 tán kó yẹn kí láwọn gbẹ́kẹ̀lé. Ọlọ́run ibi tí wọ́n máa gbà lọ ni ibi tí Ọlọ́run kọ́ mọ́. Ta ló ṣe wọ́n bẹ́ẹ̀? I don't know. Ta ló ṣe wọ́n bẹ́ẹ̀? Ta ló sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ta kàtán ta ló mú wá tó ṣe àwọn yẹn bẹ́ẹ̀? Ta ló ṣe àwọn tó kú? Ta ló ṣe wọ́n bẹ́ẹ̀? Àwọn tó ń kó tán kú yẹn tán àtàwọn kó ní ìsìn ta ló pàṣẹ ọ̀rọ̀ yẹn? Kò sẹ́nibọ̀dì tó pàṣẹ fún wọn kọ́ mọ́ pààyàn. Ṣé ẹ̀rí nǹkan ta kàtán ní ìsìn ni? Mo rí. 2 + 2 ẹ má bínú o. 2 + 2 is 4. Ẹ ṣọ́ mo understand nǹkan tẹ́ ẹ̀ sọ. Ẹ ṣọ́ pé 4 ni. Bẹ́ẹ̀ni. Ẹ pé Allah pé 4 ni 2 + 2. We should just move to the next question because I need to understand something. Ẹ pé Allah ẹ pé 2 + 2 = 4. Ẹ pé lóòótọ́ ni o èmi o tí o tí mo orúkọ yín bọ̀ tí mo rí èmi mo pé Allah mo pé gbogbo nǹkan tí màá jẹ́ pé 2 + 2 = 4 tó wá dá yín lójú. Ìyá wa tí ẹ sọ̀rọ̀ ẹ dákun. Sóràtù. Ẹni sọ ìyá big news mo fẹ́ kún ó pe Allah pé kún bá dá wọn lójú pé 2 + 2 4 ni. 2 + 2 is 4. It's not something that. Ẹ pe Allah ń gbọ́ pé 2 + 2 = 4. Kò nídìí kí n máa búra sí i. Nǹkan tó bá wọ́n ní pé àwọn bàbá wa ní pé nǹkan tó bá dáni lójú àmọ́ fi gbárí ni. Mo ní 2 + 2 ẹni 4 ni mo ní kẹ́ ẹ pe Allah kẹ́ ẹ fi gbárí pé èmi tí o 2 + 2 = 4. 2 + 2 is equal to 4. Mo fọ Ọlọ́run ọba ṣẹlẹ̀. Ẹ fi tani ṣẹlẹ́rì? Ọlọ́run ọba. Ẹ fi Allah àbí Ọlọ́run ọ̀tọ̀ lọ́lọ́run tọ̀ lálá ẹ fi Allah ṣẹlẹ́rì. What is the difference between Ọlọ́run àti Allah? A máa débẹ̀. Ẹ fi Allah búra pé èmi tí o mo fi Allah búra 2 + 2 = 4. Allah mo fi búra 2 + 2 is 4. So ìgbà tẹ́ wá pé 2 + 2 = 4 nǹkan tá a kà tán nísìnyí ta ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀? Allah ló sọ̀rọ̀. Thank you. Let's be reality. Kò sẹ́ni tó máa mú yín kò sí nǹkan tó máa ṣe yín. Ṣé rí èèyàn méjì ẹ máa parọ́ ìyá mi níṣò èèyàn méjì kì í parọ́. Ẹni tó bá ń parọ́ fún tí ò bá mọ̀ ẹni tó ń parọ́ ó máa mọ̀. Bẹ́ẹ̀ni. We are 2026, we need to be real. Ká máa ṣe òótọ́ fúnra wa. Bí ọ̀rọ̀ àwọn bàbá wa wọ́n ní tá a bá ṣe kí ni wọ́n ní akúrọ́kúrọ́ kan ó kú sójú eérú. Bàbá mi Sóràtù. Ìyá wa yìí wọ́n sọ ọ̀rọ̀ yẹn dẹ̀ ó bà mí lọ́kàn jẹ́. Wọ́n sọ pé àwọn tí wọ́n jí gbé yẹn bí wọ́n ṣe kọ́ nìyẹn.
so ẹ ń sọ fún wa nísìnyí pé Ìyábíjọ ká tó lọ bẹ̀ yẹn ká tó lọ bẹ̀ yẹn. mo ń bọ̀ ẹ jẹ́ sáré máa gbé sílẹ̀ ẹsẹ̀ kíkọ sáré sọ àsìdè hot so ẹ ń sọ wípé àwọn tó wà lamẹ́ríkà àbáwọn tó wà ní UK àwọn tó wà ní other places tó wà secure tí àwọn bandit tó lọ jí wọn gbé àwọn ò kọ nǹkan yẹn so àwọn èèyàn tó wà ní Kwara àwọn yẹn ló ń kọ ìkọkúkọ nítorí pé àní àbùkù tó àtẹlẹ tó péye òun ni àwọn bandit tó fi lásìkò. nǹkan tẹ́yìn nǹkan tẹ́ sọ ẹ ní báwọn ṣe kọ́ nìyẹn ìgbà tí bàbá wa béèrè lọ́wọ́ ẹ̀yin wípé bẹ́ẹ̀ ni bọ́lọ̀ ṣe kọ́ mọ́ wọn nìyẹn pé ibi tẹ́ máa gbà kú lélẹ̀ ibi tẹ́ máa gbà kú ní bandit. so àwọn tí òun náà mo wá béèrè lọ́wọ́ yín wípé àwọn tó wà ní Amẹ́ríkà USA Allah ò kọ pé wọ́n máa jí àwọn gbé àbí kò kọ fún wọn. ibi tó ń wà bandit ò lè débẹ̀. òun náà lèmi náà wá béèrè lọ́wọ́ ẹ̀yin tí wọ́n bá wà ní situation tí àwọn pípín yẹn náà wà possibility wà kí bandit pa wọn bọ̀ Ọlọ́run ò kọ pé bandit máa pa yín. àjọyọ̀ Allah asáré kọ́ pé wùrùwùrù àwọn olè ti wà Nàìjíríà yìí sáyé tán kan mí kọ fún wọn. kò possible now kò ní báyìí dé pé kó máa kọ́ wùrùwùrù. Allah ní báyìí yìí lẹ̀ mọ́ ojú tó sọ̀rọ̀ báyìí ní Quran bó ibẹ̀ yẹn kọ́ là ń lọ nǹkan tá à ń sọ fún yín ni wípé ẹ sọ wípé àwọn tí wọ́n jí gbé yẹn ipa Allah ló kọ wọ́n bẹ́ẹ̀ ìyá wa ń sọ fún yín wípé àwọn tí wọ́n wà l'Amẹ́ríkà yẹn ipe kírẹ́tì Allah kọ wọ́n bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn ti Nàìjíríà nìkan ni wọ́n kọ Allah wa kọ fún wọn bẹ́ẹ̀. I don't know the answer. ọ̀rọ̀ òfò ni woman yìí tiẹ̀ ń sọ ẹ jẹ́ kán máa lọ kó tó di pé mo máa fún wọn ní kinní because mo kàn máa sọ ọ̀rọ̀ kan fún wọn wọ́n dẹ̀ máa wá gbé àwọn náà lọ́la because ọ̀rọ̀ yẹn ó heavy ẹ jẹ́ kán máa lọ jọ mo bẹ̀rù wọlé. ok nǹkan tó ṣe ni pé ká tó máa bẹ́ẹ̀ tó. imagine àwọn yẹn wọ́n kọ́ ni torí pé wọn ò tí ì gbé wọ. madam. torí wọn ò tí ì gbé wọ. Oh God. Mímẹ́ tó gbé ẹ̀kọ́ wọlé Ìyábíjọ bẹ́ẹ̀ ọ̀dọ́ yìí ni bàbá Kazeem ẹ pa máìkì yẹn máa porúkọ yín there's a lot of people. mo fẹ́ sọ̀rọ̀ tí madam sọ. ẹ máa sọ̀rọ̀ yín lórí ẹ máa wọ̀rí a máa porúkọ platform tẹ wá yìí àwọn èèyàn pọ̀ so a máa pè é ó ṣeni láàánú tí a bá rí àwọn ìyá wa tó jóbìnrin tí a bá wọn sọ̀rọ̀ dialogue tó wá jẹ́ wípé ìwé yẹn ló ń sọ nǹkan fún wọn ọpọlọ wọn tí Elédùmarè fún wọn wọn pa tí wọn fẹ́ lò so ọ̀pọ̀lọpọ̀ àdánwò táwọn yẹn wá dẹni nítorí pé nǹkan tó ti sọ fún wọn láti kékeré àwọn òbí wa wọ́n dẹ̀ mọ́ náwó lé wa lórí pé ká lọ kọ́ ìmọ̀ ká ní ẹ̀kọ́ sí gbogbo ọ̀la mọ́ ṣàdúrà pé kọ́lọ̀ ń jẹ́ kí káwọn ọmọ wa kún sóore jù wá lọ so tábà tí wàá wà níbì kan táwọn òbí wa náwó lé wa lórí tábà tí wàá ní ìmọ̀ jù wọ́n lọ there's nothing wrong láti pè wọ́n sákèsí pé ìyá mi bàbá mi owó tẹ̀ ná lé mi lórí èmi náà ti dàgbà nínú ìmọ̀ nínú òye o kódà ẹ wà Kùránì yìí tẹ́ ẹ fi kọ́ wa láti kékeré àwọn kan bàbẹ̀ la bá pà níbẹ̀ pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ọjọ́ gàté kọjọ́ gàté ọ̀fọ̀ ẹsẹ̀ méjèèjì tìró báwo ni ọjọ́ ọ̀la wa sì fẹ́ rí láti pe àwọn ìyá wa sákèsí torí tí wọ́n bá ń ya wèrè tí bàbá ẹni bá ya wèrè tí ìyá ya wèrè tọmọ bá fi kí ni tó bá fún wọn ní ìwòsàn kò sí nǹkan tó burú jù bẹ́ẹ̀ so gbogbo aláàrẹ àlùkùrán tá a gbé jáde Kùrán náà wọ́n tí aláǹ dúnàdúrà tó ń fi ẹ̀mí àwọn mùsùlùmí tó fi ń ṣe pàṣípààrọ̀ àlùjọ náà tó ní kó máa jagun fún òun kó lè máa pààyàn sí ọ̀nà àlà wípé òun ló lóore jùlọ fún wọn so pẹ̀lú nǹkan tó wá ń ṣẹlẹ̀ excuse me má bínú pẹ̀lú nǹkan tó wá ń ṣẹlẹ̀ àdèbí ìyá yẹn léèrè ìyá yẹn dẹ̀ rí ó pọ́n lójú kí n máa bínú pé 2+2 so mo rí pé ẹ rí pé nígbà tí mo ní kó fi aláàbúra 2+2 ó kò lè sọ dáadáa so níbẹ̀ yẹn òótọ́ kò mọ nǹkan tó ń sọ kò rí lè mọ nǹkan tó ń sọ so àdẹ̀ wà bíbáyìí láti ṣe ìrànlọ́wọ́ fún ara wa níbi kan sọpọlọ ẹlòmíín pé tá a wá wà ní class tá a máa ń kọ́ wa níṣẹ́ ní class ẹlò ọmọ mi tó máa ti kọ́ wa níṣẹ́ yẹn tán bẹ́ẹ̀ ọmọ mi máa ti grab máa ti everything ọmọ mi ẹ̀mẹ́wàá wọn kọ̀ọ̀kọ̀ kò ní mọ̀ ẹlòmíín wọn akọ lẹ́ẹ̀márùn so ọpọlọ wa ó ṣiṣẹ́ jura wọn lọ ṣe bá ti wá rí èèyàn tó ní ọpọlọ kékeré báyẹn ọpọlọ mi a máa tún fi jọ̀ rẹ̀ mọ́ láti fi help láti kick and start ọpọlọ mi ẹ̀rí pé tí bátìrì ọkọ̀ bá kú wọ́n á gbé mọ́tò mi sẹ́gbẹ̀rẹ̀ wọ́n á join wáyà mọ́ láti jẹ́ kí
kí bátìrì yẹn kó lè bá gbé ìkejì kó lè bá charge so nǹkan tá a wà ní ìbàyìí fún nìyẹn. Bàbá Kazeem ẹ tan máìkì yín. ẹ jẹ́ ká sáré gbé àdìsí sókè sá. ṣé ọ̀pá sọ́lẹ̀ kan wípé àwọn tó bá lọ jagun fún Allah máa fún wọn ní òbò 72 so ẹ jẹ́ ká gbé bí sókè káwọn èèyàn lè mú àwa ò kì í sọ̀rọ̀ láìlẹ́rìí. Àdìsí tá a gbé jáde ó ní narrated by Abdul Alimu orúkọ rádaràda. Ìyábí Joy bá ṣe lo white background yìí ló máa jẹ́ kí n rí dáadáa. Ó ní that the messenger of Allah said. Muhammadu sallallahu alaihi wasallam sọ wípé. Ó ní there is a cease thing with Allah for the math. Mi rí dáadáa o. Ok ṣé kí n kúkú kà ń gbà ẹ̀yin náà lè máa kà lo glass mi. Ó ní àwọn nǹkan mẹ́fà kan wà tí Allah máa fún àwọn tó bá lọ ja ogun fún òun. Ó yá. Okay, he said forgiving with the first floor. Ó ní Allah máa dáríjì wọ́n nípa pé bó bá ṣe pa wọ́n tán para wọn bí ẹ̀jẹ̀ ṣe ń ṣàn yẹn Allah máa dáríjì wọ́n nípa ẹ̀jẹ̀ yẹn torí pé ẹ̀jẹ̀ wọn ta sílẹ̀ níbi tó ti lọ jagun fún Allah yẹn Allah máa dáríjì wọ́n ṣé rí pé kí ni ìṣètò he show in his place in the paradise. Ó ní ó máa fi hàn ní àlùjànnà. And he is protect from the punishment of the grave. Ó ní wípé ìjìyànú sàárè tó yẹ kí àwọn tó lọ jagun fún òun yẹn tó lọ pààyàn fún Allah yẹn ṣe mọ̀ pé àwọn mùsùlùmí máa ń mọ̀ wọ́n máa ń gbèrò pé ìjìyànú sàárè wà wípé àwọn tó bá lọ pààyàn fún òun yẹn òun ò ní fi ìyànú sàárè jẹ wọ́n. Secure from the greatest terrors. Ó ní òun máa yọ wọ́n kúrò nínú ìrora eléyìí tó le jù. And the crown of the dignity in the place upon and his head. Ó ló máa fún wọn ní adé sórí wọn tó máa jẹ́ bí iyì fún wọn. And his game and better than the world and their his. What is in it? Nǹkan wọn máa dá láyé ju bí ó ṣe rí lọ. And he's married to 72 wives along with the Haji orúkọ paradise yẹn whatever. Ó ní òun máa wá fẹ́ àwọn obìnrin 72 fún àwọn ọkùnrin yẹn nínú àlùjànnà. So ibi tá a fẹ́ kó dé náà nìyẹn. Ìyábí ìjọba fẹ́ gbé àdìsí yẹn wáyé background kí lè bá rí kàdá. Tó bá ti jálẹ̀ bí fún mi ṣe ṣe lẹ̀ tó bá ti jálẹ̀ bí fún mi ṣe ṣe. Settings yìí ni ẹ̀yin lẹ síbẹ̀. Tó bá ti jálẹ̀ red black là gbé wá wọn bí dá. So bí àwọn nǹkan tá à ń sọ bó ṣe jẹ́ nìyẹn pé promise tí Allah tó ṣe fún àwọn mùsùlùmí òdodo tó pé má lè pààyàn. So ìwọ tó bá jẹ́ mùsùlùmí ó ní láti lè pààyàn fún Allah kó lè bá Allah ní rọrùn pẹ̀lú ọ̀rọ̀ tí ó wà ní hadith nínú Quran àtọ̀rọ̀ táwọn àfáà wa sọ. Ó yá àbáká sí mẹ́gbọ́n sókè. Ẹ ṣé sà, ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́. Ẹlẹ́bẹ̀ ti ya àkó òwúrọ̀ ni. Madam ni mo fẹ́ bí wọ́n ṣe bá ọmọ yẹn sọ̀rọ̀. Ó ní wípé kí ẹ mọ̀ wípé ẹni tí ò mọ̀ kan tẹ́lẹ̀ tàbá wá fẹ́ tọ́ sọ́nà ó ti gba sùúrù ẹ̀ ní bínú lọ títí. Ṣé rí ẹ wo gbogbo nǹkan tẹ́ nǹkan ní sùn? I'm Muslim by name, practice as well. Èmi ò bẹ́sẹ̀ sórí o. Mo nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe gan. Bàbá Suratu Mr. Kazeem ti sọ̀rọ̀ látẹ̀kan gan. Ẹ jẹ́ kí èèyàn tí bàbá Suratu UNICEF wọ́n play àwọn ará Kwara tó wà ní ọwọ́ àwọn kìíní tó sì wà ń bẹ̀ tì náà. Ẹ wá sọ pé ká máa ṣe sùúrù wo. That's out of ìyẹn ti yàtọ̀ sí Islam. Ìyẹn ti bọ́ sí out of wickedness. Yes. That's wickedness. Even èmi, I'm not a Muslim. I'm not a Christian. But gbogbo àwọn Mùsùlùmí, àwọn Kìrìsìtẹ́nì tó ṣe ń pa, ó ṣe ń gba omijé lójú ènìyàn. Nítorí pé kí ni? Whether they are a Muslim or they are Christian, they are still, tó bá ṣe jọmọ Yorùbá, they are still my brothers and they are my sister pẹ̀lú bá ṣe ń bá wọn sọ̀rọ̀. So ìwọ tó lè sọ ọ̀rọ̀ yẹn wípé báwọn yẹn ṣe yàn nìyẹn.
definitely you cannot do anything to save them. So ìyẹn ti graduate from religion to wickedness. That's wickedness. Obìnrin for that matter kò ń ṣọkùnrin o. Obìnrin no now. Ẹ sọ fún mi. Baba Kazeem, ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín lálẹ́ yìí tẹ́ bá fẹ́ gbàgbọ́ yìí dáadáa. Ṣẹ́rí kan tí gẹ̀yẹ́ sọ ọ̀rọ̀ tó ní agbára gidi gan ni o tó dẹ̀ ní ìkì nínú. Ẹ̀yẹ wo tẹ́ bá gbọ́ àgbọ́yé dáadáa ṣẹ́rí mentality tó wá nìyẹn mentality tán fún gbogbo mùsùlùmí nìyẹn. Èmi ń sọ fún yín tẹ́ bá rí mùsùlùmí tó jẹ́ mùsùlùmí tó ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ yìí ọmọlúàbí ẹ̀jẹ̀ Yorùbá ló wà lára is not a Muslim. Bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ kàn jẹ́ opportunity táwọn mùsùlùmí ń lò láti fi ba ilẹ̀ yín jẹ́ láti gba ilẹ̀ yín ni nítorí pé yàbí ìjọba amútẹ̀jọ́ nítorí pé you will never be a real Muslim. Irú ẹ̀yin yìí ni wọ́n ń lò ẹ̀ dàbí irinṣẹ́ fún àwọn mùsùlùmí ṣọ́ọ̀bù yẹ yín. So mùsùlùmí gidi bọ́n ṣe máa ń sọ ọ̀rọ̀ onígẹ̀yẹn sọ̀rọ̀ yẹn tó bá pa ẹ̀yẹn 1 million lálẹ́ yìí tó jẹ́ pé àwọn bandits lọ pa wọ́n nǹkan tó ti fi sí wọn lọ́kàn ni pé Allah ló kọ wọ́n bẹ́ẹ̀ nítorí pé Allah ti sọ wípé òun máa jẹ́ kó máa rí ìpinnu pé kódà tí ìdùnnú bá ń bọ̀ báyìí òun ó sọ ìdùnnú yẹn òun ó sọ ìbànújẹ́ mọ́ wọn lọ́wọ́ láti fi dán ìgbàgbọ́ wọn wò. ṣèǹpàdé ẹ̀pá nàbí ó fẹ́ lọ ìmúra lọ́jọ́ kan lọ́mọ rẹ̀ kú. ṣe ọ̀rẹ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn ò ní rí nǹkan tí ń pa wọ́n yẹn wọ́n á rí bí pé Allah ló ṣe wọ́n bẹ́ẹ̀ tó jẹ́ wípé Allah yìí náà ló create bandit òun ló sọ̀rọ̀ ní Al-Quran ipe ẹ lọ sí kíni ẹ lọ pa wọ́n. So ọ̀rọ̀ tí lẹ́dí yẹn sọ ọ̀rọ̀ tó ní agbára abiyamọ tó jóbìnrin àbẹ́yìn tó ní woman feeling tó ní ẹ̀jẹ̀ tó ní tẹ́ pé tó máa ń yin ilé ìkànnì ó máa ṣe yé kò yẹ kó sọ ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu. Fídíò tí mo play yẹn àwọn kéékèèké tó jẹ́ 10 years 7 8 years pẹ̀lú àwọn olóyún tó wà bẹ́ẹ̀ is 170 people yàtọ̀ sí èyẹ 200 tí wọ́n pa níjọ́ tán lọ kó àwọn èyẹ 170 yẹn. tí wọ́n mi yé yín. ó yé mi sà. So ìwọ tó nísìn ọlọ́mọdé àrí aburú o ṣé ọ̀rọ̀ tó sọ yẹn ṣé ìyá àwọn ọmọ yẹn ó lè wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́ sọ ọ̀rọ̀ yẹn kí ló máa ṣe ìlàlẹ́ yìí. òun náà ti gbà pé ó ti gbọ́ fà ní kó jẹ́ pé èèyàn tí wọ́n jí èèyàn ẹ̀gbẹ́ ń gbọ́ program wa. iná mo sọ ìyá ọmọ yẹn àwọn ọmọ kéèké tó wà bẹ́ẹ̀ yẹn ìyá tó bí ọmọ yẹn kan láàrin wọn ó wá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó wá sọ̀rọ̀ yẹn pé àwọn ọmọ yẹn tán jí gbé aláàlọ́kọ́ bẹ́ẹ̀ wọ́n sì kọ́ fóun nìyẹn kí ló máa ṣẹlẹ̀ sí wúmà yẹn lálẹ́ ìpè lóhun àtìyá yẹn. ìjà ni tó bá ó lè pa á síbẹ̀ gan. ẹ jẹ́ ká máa gbé ọ̀rọ̀ sí làákàyè so body fit tí ìyá wa Big Joe fún yẹn kódà ọlá pé a jẹ́ ẹni tó ní ẹ̀kọ́ ni tí ọmọlúwàbí ń bẹ lára wa téèyàn bá ní nǹkan náà lè fi ba kó fi ya wèrè kọ́ lọ kú èèyàn lè ṣe fún un pé ọ̀dájú èèyàn ni àlọ́ olórí burúkú yẹn kò wá ní ìdùnnú kankan tó fẹ́ fi dunnú fún àwọn yẹn 170 ju pé wọ́n pa wọ́n lẹ́ẹ̀kan náà lọ. yóò ṣẹlẹ̀ sí ẹran òun náà. bẹ́ẹ̀ náà ló ṣe rí. bó ṣe rí náà nìyẹn sà ẹ mọ nǹkan tó tí mo tún wá fẹ́ mo fẹ́ kẹ́ tó máa sọ àgàgà àwọn Ìlọrin Kwara yẹn ó yẹ káwọn náà dìde àwọn tó jó odò abẹ nǹkan tí olóògbé gọ́vnà fẹ́ ṣe ń gbà yẹn nìyẹn tí wọ́n gbà fún torí káwọn bá gbà fún kò yẹ kí kíní Ìlọrin kí wọ́n máa sọ pé wọ́n lè jọba aládé nǹkan tí bàbá yẹn fẹ́ ṣe ń gbà yẹn ni irú nǹkan tó ń ṣẹlẹ̀ yẹ kí gbogbo àwọn tó jẹ́ Yorùbá nù wọ́n bẹ̀rẹ̀ sí dìde káwọn irú àwọn nǹkan yìí wọ́n lè wá sí iye wa o wọ́n máa pa wọ́n silently ni àwọn Fúlàní gan dán o wọ́n mọ̀ nígbà kọ́kọ́ bẹ̀rẹ̀ púrúpúrú wọ́n pa wọ́n ni tó jẹ́ odò iye wa ó ṣéǹjì sí rẹ́ẹ̀dì ni. ẹ wo Ọlọ́run wá ṣàánú wa ẹ̀sìn tàwọn tó gbẹ́sìn nìyẹn gbogbo àpò àti ṣẹ̀ṣẹ̀ wa. ẹ má sọ wípé ẹgbẹ́ ẹ̀sìn Islam wípé ẹgbẹ́ sórí mo fi Elédùmarè tẹ́ bá jẹ́ mùsùlùmí kẹ́ẹ̀kan máa kírun lásán ní ẹ̀ẹ̀kan lọ́dún kẹ́ẹ̀kẹ́ ẹ̀ẹ̀kan péré lẹ́yìn kírun láàrin ọdún ẹ̀ǹgbẹ́ kò tọjọ́ kúlẹ̀ dìran ìran Yorùbá ni o mo fi ọlọ́ba bẹ̀ yín ẹ lọ fi ọ̀nà kan péré tèmi àti yín
ká lè fi dáàbò bo ìrandíran wa tí ń bọ̀ ó ní pé ká fi ẹ̀sìn Islam lẹ̀ ká dẹ̀ fi ẹ̀sìn Christianity lẹ̀. Ẹgbẹ́ òkùnkùn làwọn méjèèjì. Sẹ́rí àwọn Middle East ni wọ́n ti kọ ìwé yẹn tán fi ń para wọn. Kọ̀ọ̀kan èmi àti yín ní èdè wa papọ̀, ó ní ọ̀rọ̀ wa papọ̀, ó ní ìṣe wa papọ̀. Àwọn ará àta tó lọ kọ ìwé alákọ̀ọ́kọ́ tó ń kọ ìwé ẹlẹ́ẹ̀kejì tó ń kọ pé ẹpa ipa ẹni tó dáyé tó dọ̀run ló ní káwọn máa para wọn. Ẹ jẹ́ kó máa para wọn náà. Ṣé bọ́n ṣe ń pa wá yẹn sọ wá dáa? Ṣẹ́bẹ́ ṣe wá jẹ́ ṣẹ́rá bàbá wa tó fún yín ló kọ yìí tán gbẹ̀sìn Islam. Àwọn bàbá yẹn ọmọ tó yín o. Ìwúre tó dẹ̀ ṣe pé kẹ́ ẹ ní ìmọ̀ ju àwọn lọ. Ìwúre wọn ní tí ń ṣe o. Ẹ̀yin tí ní ìmọ̀ ju wọn lẹ́kùn wọn ṣàkíyèsí. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ ipe jihad gbogbo nǹkan tánà bíi practice nígbà ayé rẹ̀. Kò sáyà ẹ máa gbọ́ kò sáyà Kùránì kankan tó sọ wípé gbogbo jihad tán já o nínú Kùránì o wípé ẹ gbọ́dọ̀ já mọ́ o. Àṣẹ ni àlàpà o títí láíláíláí tá yóò fi máa já ayé. Ó ní kí wọ́n máa fòró àwọn èèyàn tí gbogbo ayé yóò fi máa ṣe láìlá ìlàlá rọmọdù Rasulillah. Kò dẹ̀ lè possible. So ọ̀nà wo láàfin nígbà kí wọ́n pa wá nílẹ̀ Egypt? Àwọn tó nílẹ̀ Egypt pátápátá dúdú ni wọ́n, dúdú bí èmi àti yín báyìí ni wọ́n pa gbogbo wọn pátápátá báyìí ẹ̀lẹ́ dúdú kan nílẹ̀ Egypt. Nílẹ̀ Morocco dúdú bí èmi àti yín báyìí ni wọ́n pa gbogbo wọn pátápátá. Nílẹ̀ Sudan wọ́n ń pa wọ́n lọ́wọ́. Bẹ́ẹ̀ lọ ní gbogbo North Africa yẹn wọ́n ń pa wọ́n jẹ́ ẹ̀jẹ̀ ní tó ń fi orúkọ Allah tó fi ń pa wọ́n. Sọ́dọ̀ mi yé yín tó bá tó táìmù kan tá èmi àti yín tá a bá tètè padà gbogbo orúkọ burúkú tá ń fún wa àwọn Kazeem wèrè yẹn tá a bá tètè lọ yí padà ká mọ jórúkọ aládé ká mọ lọ mọ́ṣáláṣí mọ́ ká fi mọ́ṣáláṣí pa ọjọ́ iwájú àwọn ọmọ wo ò ṣéèfù o. Ní Sudan ní January 20 mi lè gbàgbé nínú ọdún tàwa 2026 àwọn agbésùmọ̀mí tọ́jú àwọn brothers mùsùlùmí wọ́n ní pé àwọn mùsùlùmí ló ní ilẹ̀ Sudan. Àwọn mùsùlùmí ní pé àwọn gbọ́ nínú tán àwọn bàbá àwọn ó ní nǹkan tó ń ṣe kẹ́sìn Islam tó dé. Nǹkan tán wá ṣe ni pé àwọn tó jẹ́ mùsùlùmí àwọn ti wá pọ̀ tán járe tọ́jọ́ tí bó ti pọ̀ kan àwọn brọ́dà àwọn tọ́jọ́ ọmọ ìyá wọn bàbá wọn tọ́jọ́ ń sọ èdè kan náà nítorí pé àwọn èèyàn ọ̀gbà fún mùsùlùmí wọ́n dẹ̀ gbẹ́ ilẹ̀ tó jìn gidi gan wọ́n dẹ̀ rọ gbogbo wọn síbẹ̀ láàyè over 4,000 people tí ẹ̀mí ń bẹ lẹ́nu wọn dẹ̀ da ìpẹ́ tí pàbò wọn lórí láàyè. Ìjọba àgbáyé kò dẹ̀ sọ kankan lórí rẹ̀. Ọlọ́run tó yẹ kó sọ kójú ọmọ rọ̀ mọ́ kò sọ pé kórun ọmọ ràn mọ́. Ẹ má jẹ́ kí wọ́n bá yá àwọn ọmọ wa jẹ́ ọ̀nà tí a lè fi gbà dáàbò bo ẹ̀mí àwọn ọmọ nítorí pé nǹkan kan ò ṣe àwa kò mí pé nǹkan ò ní ṣe ìrántí ń bọ̀ o. Àwọn tó pa yẹn ṣe ẹ̀gbọ́n ṣe pa wọ́n àwọn bàbá wọn mọ̀ pé wọ́n pa àwọn àwọn ní January 2026 o tán bá mọ̀ ni àwọn ó ti máa ṣe nǹkan tá à ń ṣe yìí. Gbogbo ogun tí wọ́n lànà bí lọ́jà yẹn ìdigunjalè ni o. So ẹ kúrò nínú ẹ̀sìn mùsùlùmí ẹ má kírun wọn tẹ bá rí ọ̀rẹ́ yín tí ń lọ mọ́ṣáláṣí ẹ bá sọ tọrọ tí ó bá gbọ́ ẹ fi ètò wa ẹ jẹ́ kó wá bọ́ wá bú ibẹ̀ ẹ mú àáfàá yín ìmáàmù ṣéèkì yín kò bá jẹ́ àlá gangan lẹ bá ní nọ́mbà rẹ̀ ẹ pé kó wá bọ́ wa lórí ètò kó wá ṣàlàyé jihad fún wa tó fi ní kí àwọn mùsùlùmí kó máa pa wá ẹ̀yẹ́ wà kúrò ayé mùsùlùmí you never be a Muslim bàbá mi the real Muslim tó jẹ́ mùsùlùmí gidi ó ní àwọn Boko Haram àwọn àìsí àwọn tó ń pààyàn fún Allah àwọn gangan lọ pa súnà nàbí mọ́ ẹ̀yin ò lè jẹ́ mùsùlùmí kò sí kẹ́ ẹ máa gbọ́n ara kí Kùránì máa jáde lára yín kí lágbára máa sọ̀kalẹ̀ láti inú etí yín kó máa jáde láti fùrọ̀ yín àwọn agbésùnmí tán bá rí wọn máa pa yín because you never be a real Muslim nítorí pé tí ìyá yín bá lóhùn òṣèṣin mùsùlùmí mọ́ sí ẹ lè pa náà tí ìyá yín bá lóhùn bàbá yín bá lóhùn òṣèṣin mùsùlùmí mọ́ sí ẹ lè pa bàbá yín ẹ lè pa náà àwọn ìyẹn nǹkan tí Allah dẹ̀ sọ ni pé àlẹ́ lẹ́nìkan tó gbàgbọ́ nú Allah àtòjíṣẹ́ rẹ̀ kó wá máa ṣe dáadáa pẹ̀lú ara wa ara lé rẹ̀ kò bá jẹ́ ìyá bàbá ẹ̀gbọ́n àbúrò olólùfẹ́ ọmọ kó wá máa ṣe dáadáa sí wọn. Ṣé èyún sọ papọ̀ mọ́ ìwọ ọmọlúwàbí tẹ́lẹ̀ dùmarè fáwọn ọmọ Yorùbá sọ papọ̀ láfi ń sọ fún pé Allah kì í ṣe Ọlọ́run ṣe gidi tó bó àrùn yẹn ṣe jẹ́